Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. Ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. Ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. Ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́tí ẹ̀ tí wò pé bò lẹ ṣe fẹ́ ṣènáwó yín. Ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín. Ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín. Wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. Bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ìrọ̀rùn ló bá dé, ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. Ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Ìròyìn àkọ́tún mílíkì ayé gbọ́hàn àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ karùn-ún-ún-jíire débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀bẹ̀ gbàyà bí àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ẹ̀dí bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ́ síbi ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yàn ọmọ káàrọ̀-jíire tó fẹ́ ká jẹ́ gbogbo rẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilẹ̀ rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé. Ìyá Ìbàdàn ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà. Elédùà yóò túbọ̀ tí ọ lẹ́yìn délẹ̀ lérí náà. Tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 07459353799 07459353799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àsọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́. Bó ṣe wù ká ṣe pẹ́ lájòjò ìròyìn àkọ́tún mílíkì ayé gbọ́hàn àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ karùn-ún-jíire débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀bẹ̀ gbàyà bí àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ẹ̀dí bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ́ síbi ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yàn ọmọ káàrọ̀-jíire tó fẹ́ ká jẹ́ gbogbo rẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilẹ̀ rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé. Ìyá Ìbàdàn ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà. Elédùà yóò túbọ̀ tí ọ lẹ́yìn délẹ̀ lérí náà. Tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 07459
wọn yọ jọ̀ọ́. Ẹni bá gbogbo tó bá fojú kẹ̀kẹ́ ó yẹ kó kẹ̀kẹ́ dìní. Ìbẹ̀bójú sí ìrè lọ́jà sí. Ó yẹ kó kẹ̀kẹ́ dé. Ẹni òfurufú ìjà ó ti sáré dálẹ̀. Ó yẹ kó kẹ̀kẹ́ dé. Ẹni bá gbogbo tó bá fojú kẹ̀kẹ́ o. Kò sí láàbò, ló níbẹ̀ wo. Ẹni bá gbogbo tó bá fojú kẹ̀kẹ́ ó yẹ kó kẹ̀kẹ́ dìní. Ìdíje òjòkòlù onílàárí o, òun náà ṣe òjòkòlù onílàárí. Ìdíje òjòkòlù onílàárí o, òun náà ṣe òjòkòlù onílàárí. Ọ̀rọ̀ tí ọ̀kan yìí wá bẹ̀ wù sílẹ̀ o. Ọ̀rọ̀ tí ọ̀kan wá bẹ̀ wù sílẹ̀ o. Túnà sí òjòkòlù onílàárí. Ìwé tí òjòkòlù onílàárí o. Túnà sí òjòkòlù onílàárí. Ìwé tí òjòkòlù onílàárí. Túnà sí òjòkòlù onílàárí. Ọ̀rọ̀ tí ọ̀kan wá bẹ̀ wù sílẹ̀ o. Ọ̀rọ̀ tí ọ̀kan wá bẹ̀ wù sílẹ̀ o. Túnà sí òjòkòlù onílàárí. Ẹgbẹ́ pẹ̀lú àbúrò wọn mẹ́tọ́. Àjàdá wà gálíìlì ọmọ bá dọ̀rùn. Àníkẹ́ ìyá Síkírà. Ìyá Mọ́níkà ní pọ́ńpọ́. Ọ̀rọ̀ yìí ti yí bá tùwé bá tù. Àjàdùwé bá tù ọmọ bá dọ̀rùn. Àtọ́kẹ́ ìyá Búdí àlàlà. Àtọ́kẹ́ ìyá Rífíkà. Àwọn méjèèjì bá ilé nìyàn. Obìnrin bọ́ gbọ́dọ̀ ìjóbìnrin lọ. Obìnrin bọ́ gbọ́dọ̀ ìjóbìnrin lọ. Obìnrin bọ́ gbọ́dọ̀ ìjóbìnrin lọ. Àwọn méjèèjì bá ilé nìyàn. Obìnrin bọ́ gbọ́dọ̀ ìjóbìnrin lọ. Ìbọn tí màá sílẹ̀ o. Ìyá ajílẹ̀ ní ajísowó ilẹ̀ tó mọ́ wa lẹ́nìí ajísọmọ jẹ́jí títà ajílẹ̀ ní kò fọ́rọ̀lá ajísá ìkúbálẹ̀ ọ̀rọ̀ Bẹ́ẹ̀ni. onílé eléyìí akágò ká tó wọlé bòde àlà akágò foṣù jẹ́ ajá òṣùpá ni wá awúlẹ̀ fọ́lọ́run ọba ọlọ́jọ́ òní ọba ọlọ́wọ́ gbọgbọrọ kábíyèsí èdùmàrè bàbá mi òkè bàbá mi ìsàlẹ̀ alágbàwí ẹ̀dá ọba òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọba tí ń jẹ́ kí bẹ̀bẹ̀ mú ọbẹ̀ Ìbàrẹ̀ Ọlọ́run. ìbà Elédùmarè ọba àjíkí ọba àjíyìn Bẹ́ẹ̀ni. ọba tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo lórí ohun gbogbo ó ní Jèhófà lẹ́nu àwọn onígbàgbọ́ Bẹ́ẹ̀ni. Allah lẹ́nu àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni Elédùmarè lẹ́nu àwọn alẹ́sìnká àbáláyé Àwọn tí bàbá wa lọ. ìbà aláṣẹ lénìí kò fòrọ̀lá Àjùbàrẹ̀ Ọlọ́run. àjúbà Ọlọ́run ọba àṣẹ̀dá ọba adẹ́dá onímọ̀yà àṣà ọba àṣeyọ̀wù Bẹ́ẹ̀ni. kábíyèsí Elédùmarè Ìbà. jẹ́ àwọn olélè ní ìbà gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùnrin èèyàn pátápátá ìbà fọ́kùnrin ìbà fóbìnrin ìbà gbogbo àwọn tí Elédùmarè kákòóso ayé lé lọ́wọ́ torí Ọlọ́run ọba mi ó ń ṣe òkè ọ̀run lọ́hùn Wà ní ìsìn ṣe ṣàyẹ̀wò. ó wá dá sílẹ̀ ayé ní ẹ̀yin ẹ mọ̀ ṣe ayé bẹ́ẹ̀ ṣe fẹ́ Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá ṣe ló tẹ́ ẹ ṣe fẹ́ tẹ́ ẹ fi bẹ̀rù èmi Ọlọ́run sí ẹ ń padà bọ̀ wá bá mi Bẹ́ẹ̀ni o. Láàrin ìgbà náà ni wọ́n wá ṣèdájọ́ fún yín Ó ṣíwèé báyìí ni. ìbá gbogbo ẹni tí Elédùmarè kákòóso ayé lé lọ́wọ́ pátápátá
ìbẹ̀yìn àáfàá ńláńlá ìbà àwọn wòlíì jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ náà la ṣe bá àwọn ẹlẹ́sìn kan àbáláyé ìṣẹ̀ṣe làgbà ẹ má jẹ́ ohun adélé agbódo lénìí àdáṣe ní ohun ìbà kì í múyàn ìbà ọmọdé ìbà àgbà ìboyún inú ìbẹ̀ṣẹ́ ìdí ẹ̀jẹ̀ ojú wa ṣe ìfọlá pàǹkì ara lé. adélòní kólókó wọn lè roko kólódò wọn lè ròdò àti júbà ọlọ́run ìbà wa kó ṣe ìwọ lọba àjíkí ọba àjíkẹ́ ọba tí ń gbé bíi mímọ́ ọba tí ń jẹ mímọ́ ọba tí ń wo mímọ́ ọba tó fi mímọ́ ṣaṣọbọ kábíyèsí Elédùmarè olúwa júbà yín lónìí ẹ jẹ́ kéèyàn ojú wa ṣe ẹ má jẹ́ àṣìṣe ẹ má jẹ́ àṣìwí àṣìṣègbè ọkùnrin àṣìbọ obìnrin àṣìbọ ọmọdé àṣìbọ àgbà kẹ ẹ wá jókòó ìbáṣẹ bẹ́ẹ̀ ni kẹ ẹ wá kò tí kẹ ẹ wá ṣíà bíi tàwọn olóyìnbó kẹ ẹ jókòó kẹ ẹ gbádùn wa lónípẹrẹ o. Fi àpèrè lédì yìí kẹ́ máa bá a lọ jẹ́ tẹ́ bá ń darapọ̀ mọ́ wa tẹ́ ń wò wá lọ́wọ́ tàbí tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ètò tí ẹ̀ ń gbọ́ tẹ́tí sí lọ́wọ́lọ́wọ́ tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ń wò lọ́wọ́ òun náà ni ètò yín ètò wa ètò ọlọ́run ètò láwùjọ wa èyí tó máa ń dé sí etí gbọ́ yín láti lè ṣe wa ń bí ìbílẹ̀ rédíò tiwantiwa mi tíìtì òkè ńlá òkè ńlá náà wà fi kalẹ̀ sílùú lọ́jọ́ níbí tí ò ní kọsẹ̀. bẹ́ẹ̀ ni ètò láwùjọ wa òun náà ni ó gbòde kan báyìí látẹnu ọmọ yín olólùfẹ́ yín àbúrò yín ọ̀rẹ́ yín orúkọ tèmi ò yí padà Babátúndé ni wọ́n sọ mí èmi ọmọ Àyànlóṣù. bàbá o. Yẹ̀rúnù ọlọ́pàá àmọ́jọ ọlálọ́mí ọmọ Abísójú kọ lọmọ lòmọ̀sán ọmọ nsàlẹ̀ nísàlẹ̀ ọ̀fọ̀ ọmọ akínwádé òní sábòrò bá dojú ogun bẹ́ẹ̀ ni àgbà àmọ́ ni wọn ò sí fìlà. ẹ̀yin ọmọ èèyàn lẹ́kúkú kẹ́sì ń kà ẹ̀sìn olóró ní. èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín olóòtú yín lórí ètò láwùjọ wa èmi nìkan náà kọ́ ni máa ń wá gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ẹ̀rí ẹnìkejì mi lórí ètò òun náà wà pẹ̀lú mi ẹnu oníkànlá àti gbọ́pọ̀n dàpọ̀ ẹ̀ fara lé. orúkọ tèmi náà yí padà Kòfóró lórúkọ mi eré olúwa ọmọ bíbí Ọládùnjoyè èmi lọmọ òkóró ọmọ rẹ̀ láṣẹ ìkóró kò bí kẹ̀tẹ̀ ó jàre gbogbo ẹ káàbọ̀ sórí ètò wa ètò ọlọ́run láwùjọ wa ẹ máa bá wa bọ̀ lóní pẹrẹu. Ti alọ́hùn láyẹyẹ ọjà ọba ìdí ìkan ìdí àpẹ ìdí àràbà ní Ìbàdàn ti alọ́hùn ìlú aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ìyá Ìbàdàn tiwantiwa ẹ jẹ́ fẹ́yìn tí ẹ bá ń gbọ́ ètò ìfún ìgbà àkọ́kọ́ ètò láwùjọ wa tètò ìdálé lórí tí àwọn aláṣẹ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tí wọ́n gbétò ìkalẹ̀ ìlórí náà ní láti máa pe àkíyèsí ara wa fún àwọn ọ̀wà tí ò dáa tó ń ṣẹlẹ̀ láwùjọ wa bóyá nínú ilé ni láàrin lọ́kọláya ni láàrin ẹbí ni láàrin ọ̀rẹ́ ni láwùjọ wa ni láàrin àwọn ẹgbẹ́ ni kódà nínú ìjọ àwọn olúwa gbogbo àwọn nǹkan tí ò bá dáa tá a rí kó lè máa kábà àwọn bá wa tàbí kó ìbàjẹ́ tàbí ìdààmú bá wa àmọ́ mú wá ní orí ètò yìí àmọ́ fi ṣe bí àwàdà bí ẹ̀fẹ̀ ṣùgbọ́n ká lè fa kò mú òkun yọ nínú ẹ̀ ká lè máa pàkíyèsí ara wa nítorí pé ẹni tí ò bá rí aláfọ̀rọ̀lọ̀ Òfurọlá wọn ni ó sì wà wò. bẹ́ẹ̀ni yóò sì wà wò
ẹ̀sìn rí bójú bá ń ṣe pin tẹ́ ẹ̀ bá yọ ọmọ báyìí kẹ́kẹ́ ojú òkú nímọ̀ tó kàn gbé pin lójú náà yóò rò pé ó ṣe tí ó dáa kiri àpọ̀lọpọ̀ míì wọ́n ń wà tí ò dáa bọ̀ wọ́n rò pé tó dáa ni. bẹ́ẹ̀ni nígbà tó ọ̀rẹ́ ni bá wọn tó ọ̀rẹ́ ni pàkíyèsí wọn sí gbogbo tó ń ṣe dáa. wọ́n máa ń fìbàjẹ́ sayọ̀. èyí ò ní bàbá wa olóògbé olórin Dàdàkúàdà lọrin kí Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn bàbá wodò láyé àrẹ̀ mú ó dákú wárápá ọmọ pé tí sòun ò dáa pé dákú wárápá bá mọ̀ pé tí sòun kò dáa kò ní máa rí lulẹ̀ ń gbò kú bẹ́ẹ̀ ni wèrè mọ̀ pé tó ń sòun ò dáa bí wèrè bá mọ̀ pé wèrè oníwọjà ń wò ọlọ́pàá ya bu wá ń wèrè. ìdí tí a fi ń gbé ètò yìí kalẹ̀ náà nìyẹn pé ká máa pàkíyèsí ara wa àti pàápàá tá a bá ti rí àwọn ọ̀wà kan tó yẹ pé àwọn òwú tó lè mú orí èèyàn kó wú kó lè fọ́gbà pé yes ọmọ Yorùbá ni mí gbọ́ orú àwọn ọ̀wà báyìí àtúmù náà àmú wa ká lè tẹpẹlẹ mọ́ ká lè tẹra mọ́ kí ilẹ̀ Yorùbá kó mọ́ bàjẹ́ torí pé tí tẹnìkan bá ti bàjẹ́ wọ́n nílùú tẹnìkan bá fọ́jú ní ìlú kan ìlú ìdílé bá fọ́jú. bẹ́ẹ̀ni gbogbo ìlú ló fọ́jú. kò fúnra lá ibo ló wá lọ ìlú wo nù ibẹ̀ láti wá máa dúró pé ọmọ ìlú kan tí bàbá kan fọ́jú. akí gbogbo yín lẹ́ẹ̀kan sí akú fàájì òpin ọ̀sẹ̀ gbogbo ẹ̀ tẹ́ ṣènáwó kan àbí méjì ló ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn ẹ̀kú ìnáwó ẹ̀kú ìnara ìnáwó ìyàwó lẹ ṣe ni ayẹyẹ ọmọjáde ni ọjọ́ òbí ni ìṣílé ni òkú àgbà ni gbogbo ẹ̀yin ilé ìjọsìn tẹ́ ṣe ayẹyẹ kan bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ̀kú ìnáwó ẹ̀kú ìnara ibi tá a ti mówó ìdùnnú ó fi ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀. àmín àṣẹ. ìnáwó àwa Yorùbá tínú mi mọ bínú pé Yorùbá ni mí nìyẹn kò fọlọ́lá àwọn kọ́ṣe ti dára gbogbo nǹkan Yorùbá kódà tí àwọn elédè míì bá wà náwó wa wọ́n mọ lanúlẹ̀ pé àwọn míì gan ní orílẹ̀-èdè wa náà ẹ̀yà míì wọ́n máa bú wa wá ní àwa máa ń rówó sínú iye àwọn waste tó máa ń waste nítorí tá à ń ṣiṣẹ́ nìyẹn àwọn Yorùbá máa ń gbádùn ara wa ni. a gbọ́dọ̀ jayé òpin ọ̀sẹ̀ ní kálukú ti ṣiṣẹ́ lọ káàkiri láti Monday òpin ọ̀sẹ̀ ládé àwọn àwòfọṣọ tó dáa tó dáa lọ́rùn àárín dáadáa ìyá wa wọ́n gégélè lọ́lọ́kan òjọ̀ kan wọ́n sì tún kun pàǹkéèkì. bẹ́ẹ̀ni a kun o a gbọ́dọ̀ má kun. Ọlọ́run dá àwọn ọkùnrin dá gbogbo nǹkan àwọn ọkùnrin ní original. èmi dẹ́yìn ọkùnrin náà ń wò nìyẹn. bẹ́ẹ̀ni obìnrin ní òkun jẹ́ ọkùnrin ò ní wò wọ́n ní kò fáyìn. ẹ ti ẹ fi ń dá wa lọ́rùn ni èmi ti ẹ mọ ẹyìn ẹ̀yìn obe nígbà bá ṣe gbẹnu á ní sí torí ọ̀rọ̀ ọkùnrin náà. bẹ́ẹ̀ni ló fi yẹ káwọn ọkùnrin ká mọ appreciate ẹ̀yìn obìnrin. bẹ́ẹ̀ni ẹ̀ka ìlà inú ẹ̀ máa dùn inú ẹ̀ máa dùn torí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe náà torí àwọn ọkùnrin náà ni. bẹ́ẹ̀ni òbí ti sọ bẹ́ẹ̀. kò ní sùn yín ṣe lágbára Elédùmarè. a kí gbogbo yín a kú fàájì òpin ọ̀sẹ̀ gbogbo àwa tí a sì ń gbáradì fún ìnáwó lẹ́nìí náà Èdùmàrè ó bá mọ́jọ́rú wọn aburú kò ní bọjọ́ náà jẹ́ mọ́ wa lọ́wọ́ Èdùmàrè ó bà ṣírí wa ẹ̀kú ìnáwó ẹ̀kú ìnara ètò láwùjọ náà ni ẹ̀ ń tẹ́tí sí lọ́wọ́lọ́wọ́ ẹ máa bá wa bọ̀ lórí ètò ẹ̀kú kalẹ̀. bó bá lóhun dúdú ẹ bá mi gbọ́. àwọn àlàjọ bá àgbèrè rẹ̀ yọ. bó bá lóhun dúdú ẹ wá bá mi gbọ́. àwọn àlàjọ bá àgbèrè rẹ̀ yọ. ọmọ jáde jáde kó. ìjọba ẹgbẹ́ oníbàájì ẹ̀bẹ̀rẹ̀ bí ẹkún jọjọ. ọmọ jáde jáde. ìjọba ẹgbẹ́ oníbàájì ẹ̀bẹ̀rẹ̀ bí ẹkún jọjọ. tó ṣẹlẹ̀ ọmọ jẹ́jẹ́. obìnrin tó ní ẹ̀mọ́kàn ẹ̀dúró dédé ṣe ẹ̀jẹ̀ ìta. ọ̀pọ̀ ju ìyàwó mo fẹ́ dájọ́ ríra lẹ́ẹ̀kan. bẹ́lẹ̀ ojú ẹgbẹ̀jà mọ́ mi mo fẹ́ wọ̀yọ̀ sí ẹ lára. ó ti fojú pè mí ó ti pẹ́ mọ́ ń bọ̀. ọmọ láyìíká mọ̀ ní adé o. èyí náà ní ọmọ mi máa kí gbogbo ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ wa ní orí ètò bàbá mi nínú Olúwa Michael Olùsẹ̀san wọn ti darapọ̀ mọ́ wa ní orí ètò pásítọ̀ wa nù ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀kú fàájì òpin ọ̀sẹ̀ yìí o Ọlọ́runwájú Awóyẹmí Fadékẹ́mi Joy Adédùbẹ̀
Thus Odumosu Dọ́lápọ̀ tá à ń wá gbogbo ẹ̀yin tí yẹ ti ń darapọ̀ mọ́ wa ní orí ètò náà ni àkí ìyáàfin Yẹmí Ògúnjìmí àwọn olólùfẹ́ wa lórí ètò náà nìyẹn ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò Adéwálé Ayọ̀rìndé káàbọ̀ sí orí ètò Yèyé Tọ́lá Ọmọjúà àfijú sọ̀rọ̀sọ̀rọ̀ ni àwọn náà ẹ ṣeun gan ní gbogbo ọjọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ báyìí bọ́n ṣe máa ń darapọ̀ mọ́ wa náà nìyí. Richard Olúkáòdé Ọ̀dẹ́jàyí bàbá mi ní Olúwa bàbá o ẹ ra sà mọ́mì mi ń kọ́ ẹ ṣeun gan sà ẹ ṣé ẹ kú fẹ́ sà. Ayánṣọlá Adésóyè Muideen wọn náà bá túmọ̀ ka àwọn yòókù náà mọ́ dáadáa. Ọláwùnmí Ọláníran ẹ káàbọ̀ sórí ètò. Felicia Faludu àbí Faludu ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ ni Oyèdòkun tí Adégbèrò ẹ káàbọ̀ sórí ètò. Ayánṣọlá Adésóyè Muideen ẹ káàbọ̀ sórí ètò. Oyèdòkun ti Adégbèrò ó tàtẹ̀sọwọ́ sí wa nìyẹn. Àbọ́dà mi Ṣọlá kò yẹ nìkan. Ẹ̀gbọ́n mi rèé o Kòfó Wọ́ndà ẹ̀gbọ́n mi dáadáa ẹ káàbọ̀ sórí ètò àti Ọmọlára Adéọlá ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín la kí o. Fauzat Fọlákẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Ọláníyàn àwọn ọmọ onídìí àgbọn náà. Ìlúyẹmí èèyàn mi dáadáa nìyẹn ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín la kí. Gbogbo yín bá wa ta là kí nítorí pé ìran ewúrẹ́ wa kò lólódì lóde bẹ́ẹ̀ ni ìran àgùntàn wa kò lólódì lọ́jà. Òjò ni wà ẹ̀ńbẹ́ nìkan ṣọ̀tá ẹni èjì bá rí báyìí náà ni èjì ń pa ẹ ṣeun gan ẹ kú ìfẹ́ Èdùmàrè ò ní pa náà fẹ́ láàrin ara wa ẹ ṣeun gan ẹ kú fàájì òpin ọ̀sẹ̀ yìí ẹ má bá a bọ̀ ní orí ètò ẹ kú ìkàlẹ̀. Lọ́tù alákẹ́mọ́ dábàtà yìí, ìbú ọlọ́tì ló jáde mọ́. Yẹ́nì sọ́sẹ̀ òun náà ti dàpọ̀ máa lórí ètò ẹ ṣeun gan. Ọlọ́run tó bá èmi dàpọ̀ ẹ ṣe. Bàbá orí kí wá ní ìgbọ́dọ̀ kan má ṣe lérò wípé mo ti gbàgbé olóore. Ọmọ ẹgbẹ́ kò dájú ikú. Yóò ní àlùmọ́tò kíkì pẹ̀lú onílọ́ ni wọ́n fi ṣe. Òkútọ́lá ọ̀pọ̀ Mojídọ́lá. Ọmọ ẹgbẹ́ kò dájú ikú. Mílíọ̀nù wọ́n bá kíkì pẹ̀lú onílọ́ ni wọ́n fi tẹ̀pẹ́. Dábìtú bí àyílá ìgbàkejì alága wọn. Sẹ́yìn Arabiana Rabra. Àwọn náà ti dàpọ̀ wá ní orí ètò àfijù kọrin ni. Bẹ́ẹ̀ni onídìí tó dángájíá. Mùsùlùmí rẹ̀ dá múṣémúṣé. Bẹ́ẹ̀ni Indiana lọ́mọ. Àbí o. Àrí ìbímọ kí ẹ o, ọtí tàn ẹgbẹ́ wọn ni. Ọmọ ẹgbẹ́ kò dẹ́sí ìlú, mílíọ̀nù ọba kíkì pẹ̀lú onílà ìwà kì í ṣẹgbẹ́. Alọ́kẹ́kẹ́ ti yàtọ̀ ìpọ̀ nínú alágbára wọn. Ẹ̀yin wà kọ́ náà ti darapọ̀ mọ́ wa ní orí ètò Rasaq Ayinde Anabi Jones àfijù pèdèpèdè ní ọ̀nà ẹgbẹ̀rẹ̀ ẹkú fàájì òpin ọ̀sẹ̀ o ẹ ṣeun gan tẹ́ darapọ̀ mọ́ wa. Tó bá tẹ̀bí dìrì lábíbù sí láàrin ó ṣàrọ̀ mo dúpẹ́ ọjọ́. Ọmọ ẹgbẹ́ kò jẹ́ kí ìlú mílíọ̀nù ọba bíbí pẹ̀lú ìlọ ni wọ́n fi ṣẹ̀rẹ̀. Wọ́n ní ṣé à ń bọ̀ ìkọ̀ nínú ẹgbẹ́ wọn. Ọmọ ẹgbẹ́ kò jẹ́ kí ìlú mílíọ̀nù ọba bíbí pẹ̀lú ìlọ ni wọ́n fi ṣẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ bá máa bójú kọ̀ nínú ẹgbẹ́ wọn. Ọmọ ẹgbẹ́ kò jẹ́ kí ìlú mílíọ̀nù ọba bíbí pẹ̀lú. Àṣírí Olúwa àdúrà gbè mí ọ̀nà ti dàpọ̀ mọ́ mi ní orí ètò. Prophet Charles Obi ẹ ṣeun gan ẹ káàbọ̀ sí orí ètò láwùjọ wa.
Pàdé mi rèé o, Olúwaṣemílóore Victor, Jarela Standing. Àwọn olórin tí a ní. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ni igi ṣékélé Taofik Adéwálé náà ti gbórí wọlé. Ẹ ṣé ẹ káàbọ̀ sí èèyàn wa nìbàdàn tí a náà ní. Bẹ́ẹ̀ni Ìbàdàn wọn tí a. Ìbàdàn lé sí ọgbọ̀n. Ilé Olúyọ̀lé. Ó ṣe gan lọ́dà mi ẹ kú àbọ̀ sórí ètò. Kò fọ́rọ̀ la torí àròjọ mú solókùn bá tètè máa kọjú àgbà mi ètò díẹ̀díẹ̀. A kí gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa ẹ jọ̀ọ́ ẹ bá wa share náà ní. Share. Ẹ bá pín ní orí wọ́ọ̀lù yín káwọn èèyàn yín yòókù náà kí wọ́n lè gbádùn ètò yìí. Ètò gidi ní ètò yìí nítorí pé ètò tí a máa rọgbọ́n fàyọ̀ ń bẹ̀ ní òye wà ń bẹ̀ àwọn nǹkan àríkọ́gbọ́n náà ni a máa mú wá ní orí ètò yìí. A kí gbogbo wa ní ẹ̀ẹ̀kan sí ẹ̀rí bí ọ̀rọ̀ ìṣítí tí a kàn fi fọ́ra wa lórí ètò fún tèní òun náà ni pé ẹ̀jẹ̀ a máa ṣọ́wà hù níbikíbi ìwáré òun ni ẹ̀ṣọ́ ènìyàn ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n ń wá kiri owó la fi ń ṣayé lóòótọ́ ṣùgbọ́n owó níní lọ́wọ́ kò tó ọmọlúàbí ọ̀pọ̀lọpọ̀ ló lówó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ló lẹ́sìn ilé kan ṣùgbọ́n àwọn èèyàn wọ́n kàn mú owó yẹn mọ́ wọn lára ni ìwọ̀nba àwọn èèyàn péréte náà sì ni wọ́n mọ̀ owó mọ́ wọn lára ẹ̀rí ọjọ́ tí iná bá dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ ni wọ́n tó mọ̀ pé ìwà burúkú kò dáa gbogbo bí tí a bá ti wà kò sẹ́nìkan tó pé tán láyé yìí kò sẹ́ni tí ò ní kùdìẹ̀kùdìẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ a mọ̀ ṣọ́wà o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ pé bọ́lá wọn ṣe dáràn Yorùbá ọmọ ọ̀tìjú ni wá lókàn ṣe máa ń dùn mí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyé òde òní tí àti ẹ̀wà ní tìjú mọ́ láyé ọjọ́ òun ayé ọ̀làjú kódà àwa igan ńgbà àṣìwà kéékèèké tá a bá ń lẹ̀ Yorùbá ni ọmọ kan ìfẹ́ ṣe kankan tó máa burúkú ẹbí jẹ́ bí tí o lè wá wọ́pọ̀ láwùjọ ní ìsìn oríṣiríṣi nǹkan àwọn míì wọ́n lọ mọ́ lo páàtì àwọn èèyàn láti wá owó kò sí gbogbo wọ̀nyí láyé ọjọ́ òun nínú ìran Yorùbá nítorí pé ìdí ni pé Yorùbá a mọ́ ránrò nǹkan ní kálukú ṣe máa ń ṣọ́wà àti fẹ́ burúkú ẹbí ìwà jẹ́ ó ṣe wà náà láyé ìsìn ṣùgbọ́n kò pọ̀ bí ìtura ẹni àwọn míì wọn ò wá wọ́rí orúkọ ẹbí mọ́. orúkọ bí ò bá bàjẹ́ kò bá wọnú odò. mo rántí ìgbà kan ó dàbí olè kan tó jọmọ Yorùbá tí wọn kọ́kọ́ mú un náà ni wọ́n pè ní Babátúndé Oyènúsì nígbà náà títí di mo ṣe ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílé lára gbà kan sọ pé orúkọ ìdílé àwọn ni Oyènúsì bẹ́ẹ̀ báyẹn torí pé tí ẹnìkan bá lè ṣe àṣemọ́ṣe kan ó ti bẹ̀ bí lórúkọ jẹ́ nìyẹn ẹ̀rí àwọn ìyá wa àtàwọn bàbá wa gbà wọn fẹ́ra wọn láyé ọjọ́ yàtọ̀ sáyé òde òní tó kàn pé àwádìí kankan mọ́ wọ́n máa ń wádìí ilé tí ọmọ wọn lọ ní. wọ́n á wádìí débi pé àìsàn tó ń ṣe wọ́n ní ìdílé yẹn wọ́n á wá délẹ̀délẹ̀ ṣùgbọ́n sìn. kó tó di tí ẹnìkan bá lọ borúkọ ìdílé kan jẹ́ láyé ọjọ́ ńlẹ̀ Yorùbá kí wọ́n tó rí ìyàwó fẹ́ ní ìdílé yẹn á máa pẹ́. á pẹ́ o. kì í ṣe pé bóyá ojú wọn ò láǹgbà náà ṣùgbọ́n láti máa dẹ́kun ìwà bàjẹ́ ni láàrin Yorùbá ẹ wá wáyé òde òní bí gbogbo ẹ ṣe rí ibikíbi tó bá ti bára rẹ má borúkọ ẹbí ẹ jẹ́ má torí owó wíwá tàbí torí ipò kan wíwá kó máa borúkọ kó máa takú sí ààlà orúkọ tí àwọn bàbá tí wọ́n ti túnṣe sílẹ̀. wọ́n ti túnṣe láti lè lọ́sàn kan orúkọ akọ̀ọ̀bá jẹ́ dédé wá wùwà tiẹ̀ kó borúkọ jẹ́ ẹ sì rí ó sọ ju àti fàdákà lọ yóò dáa fún ẹ kò fúnrọlá ẹ̀gbọ́n bàbá wa ti sọ ni ẹ sì rí pé tó kọ́ bá ti bàjẹ́ pẹrẹ báyìí kò ṣeé túnṣe mọ́ kò ṣeé túnṣe mọ́ kò ṣeé túnṣe.
ìdí nìyí tó pé a gbọ́dọ̀ ṣe sùúrù a gbọ́dọ̀ ṣe làákàyè ká máa fi pẹ̀lẹ́kùtù hùwà tó bá fẹ́ mú ẹ̀wà tí ò dámì kan rántí pé ibi tán ti bí ẹ bí bàbá olórin kan Káyọ̀dé Fáṣọlá ó ní rántí ibi tán ti bí ẹ rántí ibi tó ti jáde wá rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe ṣe ìwà tí mo fẹ́ wù ṣé ò ní bà orúkọ ẹbí yìí jẹ́ kódà gan nígbà táwa wà kéékèèké tí bóyá ọlọ́mọdé arógun àkóbá mọ́jà arógun àdábá àwọn míì tí wọ́n bá rí nígbà náà tọ́ra kó bá bóyá tó bá lè ṣe ẹ̀wọ̀n pẹ́rẹ́ wàhálà àbáwọn ti bá orúkọ àwọn ìdílé yẹn nìyẹn ẹ jẹ́ á máa ṣọ́ ìwà wa hù ìwà rere gan lẹ̀ṣọ́ ènìyàn náà bàbá wa sọ bẹ́ẹ̀ tó bá lówó tó lọ́lá tó ní kankan wà láì tó bá níwà rẹ̀ wọ́n mọ̀ gbé ẹ gẹ́gẹ́ bí ẹyin láwùjọ ni ìwà ni ó ti tán. àmọye olówó tó yẹ pé ẹnu ìbàjẹ́ náà fi ń kàn wọ́n. bẹ́ẹ̀ ni tán bá kú tán báyìí níbi tán bá ti ń kọ bàbá rẹ̀ lé o àwọn kan máa sọ lẹ́yìn pé àtúntò kú ẹ̀ lọ́lọ́run wọ́n mọ̀ yín fún mi pé kí ni bàbá òṣì ọlọ́run bá wa sọ dànù. ẹ ṣe ń bá gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa yìí Tọ́lá Ọmọjúwà àwọn náà wọ́n ní òdodo ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni ẹ ṣe gan adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe adúpẹ́ lọ́wọ́ yín so ẹ jẹ́ máa ṣọ́wọ́ àwa wù níbikíbi tá a bá ti bára wa ẹ̀rí tó bá yẹn ẹ jẹ ìmú tó bá jẹ́ lórí owó kò sí nítèmi máa tó bá tẹ̀ di lórí owó tàbí nǹkan kan yẹn tàbí ọ̀rọ̀ obìnrin máa ṣọ́wọ́ àwù ni ẹlòmíì nítorí ọ̀rọ̀ obìnrin ló borúkọ ara ẹ̀ jẹ́ wọ́n ní ọjọ́ kan là á bàjẹ́ ojoojúmọ́ lójú ti ni bí ò bá ṣe sọ nìyí àyàfin olítọ̀ ẹ ṣe ń gbọ́ wọ́n ní àkú ètò bàbá àti ìyá Adémiládé àkú sí mi ò kọ́ ẹ ṣe ń gbọ́ ìyá Adémiládé yín rèé o ìyá Adémiládé yín rèé o ó ti wọ́n sórí ètò lénìí ìsáǹsá ni àbí ẹ dákun ẹjẹ́ àmọ́ ṣọ́wọ́ àwa wù wọ́n á máa múnú bíyàn gbà míì lóòótọ́ ṣùgbọ́n tó bá ti rántí pé tìyẹ́ ti bá bínú ìkànlẹ̀ báyìí wọ́n mọ̀ ẹ ṣé ò ní bá nǹkan jẹ́ àwọn èèyàn wọn ń pààyàn sí bí ẹ ń pẹran. ìtì ẹ̀mọ́ bí wọn kò ṣe é ṣe wọ́n lára kí èèyàn mú ọ̀bẹ kó fi gé ọmọlàkejì báwo ló ṣe é rí ẹ̀dìyẹ lásán mi lè dápa ká tó wá sọ pé ìwọ̀n ilẹ̀ rárá ó wà ẹ̀wà dúnbù rẹ̀ nítorí nǹkan ilé ayé yìí àwọn arántí orúkọ mọ́ àrántí orúkọ ẹbí mọ́ ẹsẹ̀ mẹ́fà ni ntẹ́ ní mú lọ sọ́run pátápátá ilé ayé ni tó ń ṣègbè sí. gbogbo eré kìtàkìtà tá à ń sá mo fẹ́ lówó mo fẹ́ ra mọ́tò mo fẹ́ kọ́lé mo fẹ́ ralẹ̀ mo fẹ́ ṣe gbogbo ẹ̀ ẹlòmíì kọ́lé ọ̀hún tán kò gbé bẹ́ẹ̀ tó fi kú. bẹ́ẹ̀ni kí wàá là ń sáré kiri sí. Yorùbá bọ̀ wọ́n ní kówé tètè àwọn àgbà wọ́n ní aláǹgbá kò mẹ́kẹ́ bẹ́ẹ̀ ni kò takùn. ẹ̀pà mi ẹ̀pà yẹn. ẹlẹ́ wa kọ́lé tán aláǹgbá wa fẹ̀ kẹ̀kẹ́. wọ́n interview wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́wò fún bàbá kan ní mi ò ní dákọ̀ bàbá náà àgbà olówó ní nílẹ̀ Yorùbá tó pé orúkọ ẹ̀ tí ní ti láti 1970s lórúkọ bàbá ti àwọn bàbá ẹ̀ kọ́ estate kan láti 1977 náà ló ti kọ́ estate yẹn sí ìlú wọn ẹni tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò yẹn wọ́n á bèèrè lọ́wọ́ bàbá yẹn pé àwọn gbọ́ pé ilé yẹn gbogbo estate yẹn àwọn aláǹgbá àwọn ejò náà fi bẹ́ẹ̀ ṣe bàbá yẹn sì wà láyé o ṣùgbọ́n bàbá yẹn wá ó sọ ìdí tó fi rí bẹ́ẹ̀ fẹ́ni mo fẹ́ múlò ń bẹ̀ ni pé gbogbo nǹkan tá à ń pa àǹkójọ yìí àṣìkò ẹ̀rí tí ó gbẹ̀yìn ẹ̀ náà nù ẹ̀ gbogbo ilé tó ń ti torí ẹ̀ tó ń ba tọmọ ní kejì jẹ́ tó ń burúkú ẹbí jẹ́ lórí ẹ̀ torí kó o lè lówó kó o lè lo mọ́tò bàbàbà kó o lè kó aláǹgbá àwọn ejò nǹkan ní ó gbénú ẹgbẹ̀yìn torí tó ń lé bá ti kú tó bá òpin ẹ̀mọ iye àwọn tó ti kọ́ ẹ́sítẹ́ẹ̀tì láti kú. bí ìtàn kan tí mo gbọ́ láyé àtijọ́ náà lọ ni wọ́n kọ́ lẹ́kùn tẹ̀ mọ́bí tán náà kọ sí ó dàbí pé èèyàn náà lò tó bá wá di lóru tó bá sùn ẹ̀rọ máa gbọ́ bá ń gbórí mi o bá ń gbẹ́sẹ̀ mi o bá ń gbápá mi o wọn ò lè gbé nínú ilé ọ̀hún títí dé ní torí kó gbogbo ẹ̀ ti wù síbẹ̀ kí wá là ń lé kiri kí ni bákàbàkàwà tá à ń sá kiri kí ló dé bí n ṣe wà yìí tí n bá kò ju pé kéèyàn lówó rẹpẹtẹ tó bá ti wà òkè tó jẹ tó mú kò nídìí bẹ́ẹ̀ ń sáré kan kiri mọ́ ẹ̀ wá sáré náà ẹ̀ pọ̀ mọ́dọ́mọdà. ẹ wọ́n ṣe ń gan ìyáàfin olítọ̀ wọ́n ìyáàfin olítọ̀ wọ́n ní miss you ìyá Adémiládé nítòsí this morning. àmọ́ mi lè ṣeun gọ́mà mo dúpẹ́ gọ́mà.
ẹ ṣeun gan ẹ rí wọn bá tá a lè sọ fúnra wa ní ẹjẹ́ àrùn sí ẹ má jà tìtorí ilé ayé ẹ má jà orúkọ ṣe pàtàkì orúkọ yẹn lèmi ni mo wà áfítà ẹ dákun ẹ rí àwọn bàbá wa láti forúkọ ẹ lílẹ̀ ẹ má jù wọn kábàámọ̀ lórí ẹ ìwọ náà rántí pé o bímọ bóyá o sì ti bímọ ni orúkọ tó o bá ti fi sílẹ̀ náà ni àwọn ọmọ yóò mọ̀ dé bá ẹlòmíì orúkọ rẹ̀ ò di rárá àwọn ọmọ rẹ̀ ò lè forúkọ ẹ̀ proud ní kankan kan forúkọ yan gàpẹ́ èmi lọ́mọ lágbájá nítorí pé kò lè dé orúkọ bàbá àbíjẹ́ ẹni ti yí padà. ẹ jẹ́ àwùwárí a lè ṣe tán ṣùgbọ́n ẹ ti ẹ̀jẹ̀ àwùwárí bí tá a bá ti ẹ̀jẹ̀ ara mọ́ ṣọ́wàwò níbikíbi tá a bá ti rẹ̀ ni lórí owó ni lórí ipò ni torí ipò làwọn kan ń rán agbanipa sí rárá wọn ipò lásán tó bá débẹ̀ o ò tiẹ̀ mọ̀ bóyá wàá lu ọjọ́ méjì kan lórí ipò yìí. ẹlòmíì tó bá dọ́dọ̀ bàbá lókè wọn ò tiẹ̀ ní wòwú ẹ̀ rárá tó máa fi sọ sínú náà. tẹ̀bádẹ̀ wá ní iná òsì náà ẹ ti rí wọ́n ju káàkiri lórí social media sí ẹ rí pé àwọn kan tó Ọlọ́run fara hàn bẹ́ẹ̀ni tí wọ́n lálàá tí wọ́n rí ara wọn pé iná wà lóòótọ́ wàhálà kí ní ìlú àti pé bóyá yóò jóná bí ìgbà wọn sún yàn nílé ayé wàhálà bí ìgbà tó òrùn hàn ní ẹ rí pé tó òrùn bá mú gan-an kódà ẹ tó wà AC yìí sábà ran òrùn mọ́ ní Áfíríkà gbà mí tí wọn yóò mọ gbóná tí wọn gbóná ẹ̀rí iná ṣe rí nìyẹn ẹ jẹ́ àwùwà rere ẹ má jẹ́ àbò orúkọ ẹbí jẹ́ orúkọ ẹbí tèmi kò ní tọwọ́ tèmi bàjẹ́ òun kò ní tọwọ́ tèmi náà bàjẹ́ o. ẹ̀yin náà ẹ̀yin lẹ́mìí bá ẹ ṣeun gan gbogbo ẹ̀yin yẹn wa ẹ má bá a bọ̀ lórí ètò. bàbá mi John Ògúnrìnọlá ẹ ṣeun gan mo dúpẹ́ ní ọwọ́ yín àwọn náà dàpọ̀ mọ́ wa ní orí ètò olúfúnmi àlùkò ẹ ṣé adéní ìbàdà òun ìbàdà ọ̀pọ̀ ọjọ́ mẹ́ta aleluya o ẹ ṣé gẹ káàbọ̀ sí orí ètò yìí ọmọlọ́lá lọ́lá àwọn náà dàpọ̀ mọ́ wa ní orí ètò ó ga jù plus ẹ ṣeun gan àwọn náà kí wa ní orí ètò àdúpẹ́ ní ọwọ́ yín àjọṣe wa ò ní bàjẹ́ o. àmín àṣẹ. yìí náà ni ó mú mi kéde ọjọ́ bíi ànábì Muhammad sallallahu alaihi wasallam tí àwọn ọjọ́ Tìjàníyà ti bàbá mi Shehu Ọlọ́run gbẹ́bẹ̀ àlùbáríkà tí wọ́n wà ní ayékalẹ̀ ní ìlú Òṣogbo Mọ̀lúdù Nàbíù ti ọdún yìí ti ìjọ Tìjàníyà ti Shehu Ọlọ́run gbẹ́bẹ̀ àlùbáríkà ní Òṣogbo yóò wáyé ní ọjọ́ Thursday yìí ọjọ́ Àlàmísì tó ń bọ̀ yìí ní on the 10 oṣù yìí oṣù tá a wà yìí ní Nelson Mandela Freedom Park ní ìlú Òṣogbo ẹ̀rí lórí Òṣogbo tí a lọ́hùn Òṣogbo Olúaró nílùú Àtẹ-Ọ̀gbẹ̀jà lọ́hùn-ún bẹ̀ ni nàbí yìí Mọ̀lúdù Nàbí ti ìjọ Tìjàníyà ti bàbá mi Shehu Ọlọ́run gbẹ́bẹ̀ àlùbáríkà ẹtúyàyà kí ẹ lọ síbi gbogbo àwọn tó máa ń lọ ní ọdọọdún wọ́n máa mọ oore Ọlọ́run tí wọ́n máa ń rí ẹ̀rí tí àwẹ̀ bá ti súnmọ́ báyìí náà ni bàbá mi nínú Olúwa yìí náà máa ń ṣe àjọ̀dún Mọ̀lúdù Nàbí tí wọ́n yìí ní Nelson Mandela Freedom Park tó wà ní ìlú Òṣogbo ni wọ́n ti ṣe láti aago 8 dilẹ̀ mọ́ kedere ni àdúrà ló gbogbo ìṣòro tẹ́ ẹ bá ní ẹ gbé lọ síbẹ̀
àdúrà ló ń gbà agbára kọ́ tínú wa bá ti mọ́ tá à ń gbàdúrà tí a sùn tí à ń tọrọ lọ́wọ́ Ọlọ́run elétí gbárùyìn lọ́lọ́run yóò gbọ́ àdúrà wa ní ọjọ́ Thursday tó ń bọ̀ yìí ọjọ́ 10 oṣù tí a wà nínú ẹ̀ yìí òun náà ni àjọ̀dún Mọ̀lúdì Nàbíù ti ìjọ Tìjàníyà ti Sheikh Shehu Ọlọ́run gbẹ́bẹ̀ Àlùbáríkà nílùú Òṣogbo ló máa wáyé láti aago 8 alẹ́ títí di ìdájí kẹlẹlẹ àdúrà wa gbà ó àgbà Elédùmarè. Aṣadé ṣú ẹ̀kan ẹ̀ka àbọ̀ sórí ètò. Ìwà ìrẹ̀lẹ̀ ló yẹ ká máa wù pẹ̀lú àwọn. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí kábíyèsí wa nílùú Ireland lọ́hùn-ún ọba wa Ọlámilékan Abdulrasheed Abdulsaheed kábíyèsí orí ló bá mi ṣe àkọ́kọ́. Ẹ ṣeun ọ̀nà wà nílùú London lọ́wọ́lọ́wọ́ wọn wá fún ayẹyẹ kan ní àná ẹ ṣé kábíyèsí ẹ ṣeun gan èní sì ní ọjọ́ ìbí wọn. Happy birthday to you. Happy birthday to you kábíyèsí igba ọdún kan ni aṣọdúnmọ́dún báyìí náà ni àwọ̀ aṣọdúnmọ́dún aṣoṣoṣo ní àwọ̀ aṣoṣoṣo tọ́dún bá ti dún báyìí pèrègùn máa má òtútù wálé ayé ni igba ọdún kan ni bàbá ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá nínú owó nínú ọlá nínú àlàáfíà ara tàìkú baálẹ̀ ọ̀rọ̀ ẹkú ọdún ẹkú ìyèdún láti ọ̀dọ̀ olórí iléeṣẹ́ wa títí dé ọ̀dọ̀ gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò pátápátá à ń fi àsìkò yìí kí n gbé happy birthday ọba Abdulsaheed Ọlámilékan Orílóbámiṣé ti ìlú Ireland ẹkú ọdún ẹkú ìyèdún ẹ̀mí aṣọ̀pọ̀ ọdún láyé. Ó ṣe fàájì kiri, kò kọ́lé kó ralẹ̀, owó ṣe nǹkan gidi. Èdùmàrè ẹ ṣeun gan ọ̀gá mi Oyèwọlé Isiaka ẹ ṣeun gan mo dúpẹ́ ní ọwọ́ yín ẹ kú ọjọ́ mẹ́ta sà gbogbo àwọn àbúrò mi kọ́ ẹ ṣeun gan. Àwọn ọjọ́ Tìjàníyà ti Sheikh Ọlọ́run gbẹ́bẹ̀ Àlùbáríkà tí wọ́n wà ní Ayékalẹ̀ ní ìlú Òṣogbo wọ́n fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ẹ̀yin èèyàn síbi àjọ̀dún Mọ̀lúdì Nàbíù ti ọdún yìí ti ọdún 2018 yìí tí ó wáyé ní ọjọ́ 10 oṣù tí a wà yìí ní gbọ̀ngàn Nelson Mandela Freedom Park ní ìlú Òṣogbo láti alẹ́ títí di ìdájí gbáko. Àdúrà náà ni gbogbo àwọn tí a ti lọ síbi Nàbíù rí ẹ̀rí ẹ̀yin náà ti ń rí
ó ní àwọn nǹkan tí ẹ máa ń rí ń bẹ̀ lẹ́yìn àdúrà yìí torí pé títí tílẹ̀ ó fi mọ́ láti aago 8 yẹn tílẹ̀ ó fi mọ́ àdúrà ni àdúrà ní sì gbà agbára kọ́ ìṣe pé bóyá bí ibi àdúrà tí wọ́n ti ń pé mírèkù kan fẹ́ ṣẹlẹ̀ àbí kìnnì kankan fẹ́nu ara ẹ̀ gbàdúrà ni nítorí pé àwọn bàbá wa nínú ẹ̀sìn àwọn ṣèkìlẹ̀ ńláńlá àwọn ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ tó wọ́n sọ àlùkùránì kalẹ̀ tálùkùránì ó mọ ọ̀rọ̀ bí òjò ẹjọ́ gbogbo ìṣòro tá a bá ní ẹja fi fún ọlọ́ọ̀ba ká kó lé ọlọ́ọ̀ba lọ́wọ́ tó pé òun náà ni ọba tí bá ní gbọ́ṣòro ẹtúyàyà kẹ́ ẹ lọ síbi mọ̀lúdì nàbí ti ìjọ Tìjàní àti ti Alhaji Sheikh ọlọ́run gbẹ́bẹ̀ àlùbáríkà nílùú Òṣogbo Nelson Mandela Freedom Park ni ó ti wáyé ní ọjọ́ Thursday yìí ọjọ́ 10 oṣù karùn-ún tí a wà èyí ọjọ́ Àlàmísì tó ń bọ̀ ní ọ̀sẹ̀ tí a mú yìí ni ó ti wáyé ní Old Garage ló wà ní Nelson Mandela Freedom Park Old Garage ló wà ní Òṣogbo gbogbo ẹ̀tẹ́ bá fẹ́ ti ìlú mi lọ sí Òṣogbo Old Garage kò mú rárá ìlú Òṣogbo ibẹ̀ ni Nelson Mandela Freedom Park ló wà rárá ní. Ayọ̀bámi Àkàndé òun náà dàpọ̀ wá ní orí ètò hallelujah sir bàbá mi nínú Olúwa bàbá mi tó fi ọ̀tọ̀ dàpọ̀ Dennis Lọ́sì àwọn náà dàpọ̀ mọ́ wa ní orí ètò ẹ ṣe gan akú fàájì òpin ọ̀sẹ̀ sà hallelujah o bẹ́ẹ̀ náà ni Oyèbọ̀dé Fẹ́mi àwọn náà dàpọ̀ mọ́ wa ní orí ètò ẹ ṣeun gan ẹ ṣe ẹ bá ń wò wá fún ìgbà àkọ́kọ́ ètò tí ẹ ń wò lọ́wọ́ náà ni ètò láwùjọ wa tó máa ń dé sí etí gbọ̀nyìn láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ní gbogbo òpin ọ̀sẹ̀ báyìí ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ báyìí láàrin aago 10:00 sí aago 12 náà ni ètò yìí máa fi borí afẹ́fẹ́ ètò yìí ètò pàtàkì ní nítorí pé àwọn ìwà bàjẹ́ tó wà láwùjọ wa láwùjọ àwa Yorùbá máa ń fi àkíyèsí wa sí àbú ẹnikẹ́ni ọ̀pọ̀lọpọ̀ tá à ń gbéyẹ̀wò náà ó ń bá wa náà wí torí ara ẹnìkan ò mọ́ oníkálukú àfi tiẹ̀ láàrin tèmi bẹ lára mi gbẹ̀dú ara rẹ̀ rá ṣùgbọ́n ibi tó bá ń kú díẹ̀ kẹta máa ń pàkíyèsí ara wa à á lè mọ̀ pé ìwà báyìí ló mọ̀ dá ẹlòmíì tí wọ́n bá gbé ó mọ̀ ń wà báyìí kú mọ̀ dá á ní tí lóòótọ́ tí ó mọ̀ ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ni àbẹ́ẹ̀rí fọlọ́run ṣe dá wa nìyí ó ní àwọn nǹkan tá à ń gbéyẹ̀wò ní orí ètò yìí nìyẹn. Bátúndé lèmi ọmọ àyànlóṣù Yẹ̀rú ní ọlọ́fà àmọ̀jọ̀ ọmọ onírànjú olókè méjì takuntakun àti òfurufú ọlálórúkọ tèmi rí Olúwa ọmọ òfurufú mo kọ́ ní ọmọ rẹ̀ láṣẹ. ẹ tábà tí wàá wọ lórí láwùjọ wa orúkọ wa máa ń yí padà ìgbà náà lèmi ó di bàbá Adémiládé ìyá Adémiládé sì rí kò fúnra lánàá òun náà di ìyá Adémiládé bàbá Adémiládé àti ìyá Adémiládé ló wà lórí ètò láwùjọ wa báyìí ẹjẹ àwọ kákànlù agbami ètò àròjọ mùsùlùkùn káwọn ará lè kan lè gbádùn wa. ìyá Adémiládé ó máa rí ọmọ kan ó mọ wọlé ojú ẹ̀ fàrò sí òsì mo ní ọjọ́ra tí mo ní bá ra bọ̀ tó bá ra bọ̀. mo ti ra bọ̀ mo ti fi wọlé ṣùgbọ́n ó ń lọ́rọ̀ pàtàkì
tí mo fẹ́ sọ kí ló máa ń ṣe ẹ̀yin ọkùnrin náà bẹ́ẹ̀ bá ti wà nílé àìkílẹ̀ sí àwọn bábà tẹ̀sí gẹrun wọ́n máa pariwo géè wọ́n máa ṣe yín wọ́n máa ṣe rò kí ló dé tó ń pariwo ní ọ̀dọ̀ àwọn bábà yẹn lẹ́yìn táriwo pọ̀ tó ń pariwo kí ló dé tí àríyànjiyàn náà ló tó yẹn ẹni tó kàwé wà láàrin yìí o ará oko náà sì wà láàrin tí ò kúrúǹtù wà máa pariwo géè bí ọkọ̀ típà kí ló dé kí ló ṣẹlẹ̀ mo fẹ́ gbọ́. yóò dà fún ọ ìyá Adémiládé Ọlọ́run bá ń dá ọmọ rẹ sí. sórí òótọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìsọkúsọ ń gbà mí nítorí òkúkú sọ yìí òótọ́ ọ̀rọ̀ ni èmi náà pàkíyèsí ẹ̀ bóyá ó máa ń yè mí lọ lẹ́nu okùnrin nǹkan míì tó yẹ pé aláì tí má ti ọmọ pé mi náà máa gbérun mi lọ sílé àwọn gẹrígẹrí tí má lè gẹrun mi tán báyìí òun kó ń bẹ̀ náà nìyẹn àmọ́ òbí gbà mí gan pípa kí n ṣeré jáde kí n lọ bẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ìwà tí wọ́n ń wù wọ̀nyí ibi ìgbà náà ni wọ́n wá rí nǹkan kan sọ wọ́n lè jọ́rọ̀ politics ó lè jọ́rọ̀ fútbọ́ọ̀lù wọ́n máa kégbe yàn ó tọ́ ni àìmọye nǹkan tá a ti gbọ́ tó yẹ pé àìmọye irú nǹkan báyìí tó yẹ pé àwọn ilé ńlá nínú ìlú tá a wáyé tó yẹ pé wọ́n ti lọ kó wọn ní láwọn bábí salon wọ̀nyẹn báyìí lóòótọ́ ni àìmọye ìgbà míì tó pé àwọn ilé láti lọ kó wọn láwọn bábí salon. àwọn oníbọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù wọn tó ń gbowó wọn lóṣù tí wọ́n ní fún wọn bẹ̀ wọ́n wá máa pariwo gèè lórí bọ́ọ̀lù kí ló dé. Yorùbá yìí ni wọ́n sì máa sọ paraku èmi wàá sọ dìgbà tí ẹ̀ wà ní gáràjì oṣù ìmí ìgbọ̀n wọn sọ dìgbà tí wọ́n lura wọn àlùfẹ́ kún bẹ̀ èmi ò mọ̀ pé wọ́n náà àwọn àgbàlagbà láì sọmọdé. èmi ò mọ̀ pé wọ́n náà kíyèsí wọ́n múra kankan tẹ́lẹ̀ mi ò mọ̀ yóò lọ mọ̀ wọ́n máa àìwò yóò máa lọ gé tó bá ń kọjá ìdílé òun kọjá ń ta lè ń gbá ìlú wọn èmi náà mọ̀ ń gbá ìwọ̀n gbà mí màá kàn mí rí báyìí. ibi tẹ́ ẹ ti ń gẹrun gbogbo yẹn mo sì dúró báyìí mo sì gbòǹtọ́ ń jiyàn lé lórí àwọn nǹkan míì tí ò nítumọ̀ òótọ́ ọ̀rọ̀ mi máa ń wà ní nǹkan tó máa ń jiyàn lé lórí o ṣùgbọ́n kò ṣàyẹ̀wò arúgbó yẹn ti pọ̀ jù bí ipa wà lọ́jà ọba. nínú ìlú tá a wà yìí. nínú ìlú tí ò fariwo wọ́n máa pariwo bí ẹni pé ọjà wọn ń wòye yálàta o ata o àárata ń tata o àǹtà búrẹ́dì o àǹtà aṣù o kí ló dé ọkùnrin tó bá jóbìnrin sì máa ní obìnrin ìwà wà ní ọkùnrin àwọn géńdé ọlọ́run ọkọ tó lọ́kọ ńlé tó níyàwó ńlé tó lọ́mọ. ṣebí sálọ̀nù àwọn ẹ̀yin obìnrin náà wà àìwo wọn ń pọ̀ tó ti àwọn ọkùnrin. àwọn ọkùnrin ìga. òótọ́ ọ̀rọ̀ ló ń sọ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ló máa rí o. èmi ò mọ̀ pé wọn náà ń pàkíyèsí wọn bẹ́ẹ̀ àìwo ni wá dákun ẹ̀yin èèyàn wa. ó ṣe jẹ́ pé Yorùbá ẹnu tí àwọn ẹ̀yà míì tán máa fi fún àwa Yorùbá a máa ti èmi lójú gbà mí o. bẹ́ẹ̀ ni o ẹnu ìpò. tí wọ́n bẹ̀rẹ̀ máa sọ fún èèyàn tó bá súnmọ́ mi tó bá tún wà kan tí ò dá máa ní ìwà tí wàá hù tí wọ́n máa sọ̀rọ̀ rẹ láì dá mi kan tí mi ò ní lè gbìjẹ wọ́n wù ó. ni wọ́n máa sọ̀rọ̀ Yorùbá tó pé èmi náà ẹnu mi jẹ́ wọn pé ẹnu àmọ́ òun gbà mí mọ̀ báwọn pé òótọ́ ọ̀rọ̀ náà kúkú sọ ọ̀nà wo ló fẹ́ fi dìfẹ́ǹdì irú nǹkan bẹ́ẹ̀ ẹ dákun àbí ẹ̀yin èèyàn wa nílé kí lẹ́yìn náà rí sí i kò rí gbogbo ẹni tí ó bá sọ pé tí ó bá parọ́ ní òkú tó sọ pé nǹkan tí ìyá Adémiládé pàkíyèsí ẹ̀ tó pàkíyèsí mi sílé nìyí pé ẹ̀yin náà ò kì í rí. àwọn ilé ibi ìgẹrun wa àwọn Yorùbá wa àwọn bábí salon wa ariwo ní gbogbo ògbà tó bá ti ọjọ́ ìrọ̀lẹ́ báyìí wọ́n pé bí bá síbẹ̀ ni àní ẹ mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n èwo ni ká wá máa bí ìgbà tá a bá wà ní gáràjì Òṣòdì. bẹ́ẹ̀ni ká máa pariwo. wọ́n ti sọ ibòmí ìdí gáràjì. gbogbo ọ̀rọ̀ tá a bá sọ láàrin gẹ́gẹ́ bí ìyá Adémiládé ti sọ lẹ́yìn òótọ́ ọ̀rọ̀ máa ń jáde níbẹ̀ information lóríṣiríṣi wọ́n máa ń jáde níbẹ̀ ṣùgbọ́n ẹja máa fi làákàyè gbé àbí ẹ̀yin yẹn wa kí lẹ́yìn náà rí sọ sí ẹ̀yin ara lé. ọmọ Yorùbá ni wá àwa dẹ̀ la ní làákàyè jù àwa la lọ́gbọ́n jù mi ò wá mọ̀ tó ṣe wá jẹ́ pé àwa yìí náà láti wá ń mú ọgbọ́n wa la wá lórí ẹ̀ kodò kí ló dé. ẹ dákun ẹ̀yin èèyàn wa àbí kí lẹ́yìn náà rí sí ṣé bí wọ́n ṣe ń ṣe èso bójúmu
kọ́mọ́ dàbí ẹ pé àwa ẹlòmíì lè pé ẹ̀rí ìyá Adémiládé ti rí nǹkan kan ó ti rí nǹkan kan gbé wá fún un òun náà tẹ̀ tí náà ti gbà bẹ́ẹ̀ ó ń tẹ̀lé ìyàwó rẹ̀ nu ọ̀rọ̀ tí ìyàwó rẹ̀ sọ ló ń dàfún ẹ̀yin yẹn wá lé ṣé ó dáa bẹ́ẹ̀ bí ó ṣe jẹ́ pé ilé àwọn bábà ni wọ́n fi ṣe ìpàdé aláriwo bí ọjà Ọ̀ṣọ́dì nínú ìlú tá a wà yìí nílùú tó lófin táwọn pé aráàlú jẹ́jẹ́ ni wọ́n ní stop ara wọn torí pé ẹ̀ tó ti ń sun ẹ̀ jẹ́jẹ́ bóyá ó lọ bí iṣẹ́ lálẹ́ ni ó dé kó gbádùn ara àbí ẹ̀ sáré tiẹ̀ kí wọ́n tiẹ̀ pé wá òun náà wọ́n pè á lórúkọ kan ọláwà ṣé ṣí tí olù ní àbí kí wọ́n pè á wọn ò ṣe wá bí wọn ò ṣe wá nígbò wá ṣí tí àbí olórí Amẹ́ríkà nù ó ní Nàìjíríà ní ṣí tí wọn ò ṣe wá wọn ní pé wà bẹ́ẹ̀ ṣe ti rí ibi tó yẹ ká wà ká gẹrun ká ẹ bá máa sọ̀rọ̀ kẹ sọ̀rọ̀ bí èèyàn kẹ á wà máa pariwo. mo tó mọ̀ pé àwa náà ní sí tó tribe gbà kí lẹ́yìn ará ilé náà rí sí ọ̀rọ̀ yìí kí ni ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ fún àwọn èèyàn wa pàápàá jùlọ àwọn bábà tí wọ́n ní ṣọ́ọ̀bù yìí gan nítorí pé àwọn èèyàn tí ò ní ṣọ́ọ̀bù náà ń wá bóyá àwọn kọ́sítọ́mà wọn ṣé káwé mọ́ lọ báyìí ni. ọkùnrin mi wà tó jẹ́ pé táwọn olóyìnbó máa ń pè ní dísẹ́ǹtì ó rí sáàbù ara ẹ̀ tó bá fẹ́ wọnú bábà yẹn inú ṣọ́ọ̀bù bábà yẹn lọ gẹrun tó bá ti rí wọn bí bàbá yìí kò ní wọbẹ̀ lọ gẹrun. òótọ́ ni ó máa ṣẹlẹ̀ fẹ́mi náà tí n bá fẹ́ gẹrun báyìí máa ti rí pé wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ nílé bábà yẹn màá wọ́ ìyàwó abómi lọ gẹrun. kò ní wọbẹ̀. òótọ́ ni. nítorí ẹlòmíì tí wọn mójú wọn ò mọra bíi ti bí wọn ò mójú wọn mọ́ra wọn mọ pariwo yẹn lọ ni wọn ní wò pé àwọn míì wà níbi tí ò fariwo. ẹ̀yin bàbá wa bẹ́ẹ̀ náà náà ṣe lu Nàìjíríà náà ẹ̀yin bàbá wa ẹ̀yin ni ọ̀rọ̀ ẹ̀kan ló kàn sí torí ẹ̀yin lẹ níbi tí àwọn èèyàn ti pariwo tó wọ́n ń bá yín kò sí nǹkan kan tó ní kálukú pẹ̀lú ìwà ti ẹ̀yin ẹ̀ tó bá nífẹ̀ẹ́ yóò wà ẹ̀ tí ò bá lè tẹ̀lé òfin tó bá fi lẹ̀ ẹ̀ kó lọ síbòmíì alájẹ tí ó wà. bẹ́ẹ̀ni ó yẹ kó ẹjẹ wọn èmi ò pariwo bì tó bá yẹ kí wọn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn tó fà fariwo lọ ẹ lé wọn ta wọn mọ lọ bà ibi iṣẹ́ tiẹ̀ jẹ́ 07459353799 07459353799 òdo èje ẹ̀rin àrún ẹ̀sán ẹ̀ta àrún ẹ̀ta èje ẹ̀sán ẹ̀sán nọ́mbà tó gbé ìpè wọlé nù ló ń ka Yorùbá síbí tàbí tó bá jẹ́ pé ẹ fẹ́ tẹ àtẹ̀sọwọ́ sí wa ẹ jẹ́ á mọ̀ kí ni ẹ̀yin náà rò sí àwọn nǹkan tí a tún mú wá ní èmi àwọn iléeṣẹ́ bàbá wa Tójú Bell àfijọ́ olórin ni ọ̀nà ti kí wa pàdé wa gidi ni ẹ ṣeun gan bẹ́ẹ̀ ni a tún fi àsìkò a tún fi kí ọba wa lẹ́ẹ̀kan sí ọba wa Abdulsaheed Ọlámilékan Orílóbámiṣẹ́ àkọ́kọ́ ọba ti ìlú Dublin a kí wọn káàbọ̀ sí àárín wa nílùú London bí wọ́n wà bí lọ́wọ́lọ́wọ́ nílùú London lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni a tún kí wọn èní ni ayẹyẹ ọjọ́ bí wọn ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí yín á ṣe púpọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ìjọ Tijaniat ti Sheikh Ọlọ́run gbẹ́bẹ̀ àlùbáríkà tí wọ́n kalẹ̀ sí ayékalẹ̀ ní Òṣogbo Òròkì l'Ọ̀ṣun State wọ́n fi tìfẹ́tìfẹ́ pé gbogbo àwa mùsùlùmí òdodo àti gbogbo àwa tí a nígbàgbọ́ nínú Ọlọ́run pé kí ẹ túyáyá wá síbi mọ̀lúdìnà bíi ti ọdún yìí ti 2018 tá a wà yìí èyí tí ó wáyé ní ọjọ́ 10 oṣù tá a wà yìí ní Nelson Mandela Freedom Park tó wà ní Old Garage ní Òṣogbo láti aago 8 alẹ́ títí di ìdájí gbáko náà ni ayẹyẹ yìí yóò fi wáyé àdúrà náà ni wọ́n máa ṣe níbẹ̀ wọ́n ti pe àwọn bàbá wa nínú ẹ̀sìn jàǹkànjàǹkàn tó pé wọ́n ń bẹ Ọlọ́run gbà sí wọn lẹ́nu ẹ̀rí mo sọ lẹ́ẹ̀kan mo ní Ọlọ́run kákòóso ayé ilé àwọn kan lọ́wọ́ bẹ́ẹ̀ ni pé ẹ pè mí òun ó dá yín lóhùn torí pé wọ́n fi ara wọn jì fún Ọlọ́run àwọn kan súnmọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni bá a ti ń gbé àwọn àfáà rọ́pọ̀ láyé òde òní àwọn wòlíì èké pọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tó lọ́run wọn tí wọ́n súnmọ́ Ọlọ́run tó fara jì fún Ọlọ́run wọ́n pọ̀ o ẹ má jà ṣe àṣìṣe yẹn o wọ́n pọ̀ dáadáa o àwọn tó lọ́run wọn pọ̀ dáadáa
tó pé Ọlọ́run gbéṣẹ́ lé wọn lọ́wọ́ ni wọ́n sì farajì fún Ọlọ́run tó finú mímọ́ ṣe tó finú mímọ́ ṣe tó pé tó bá sí fi àmúlùmálà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà sì gbogbo wa tí inú wa bá ti mọ́ tá a má mú mọ́là tá a tí ọkàn wa ò dọ̀tí nítorí pé ẹ̀mí ni tẹ́ḿpìlì Ọlọ́run. bàbá Démiládé àwọn ẹlẹ́sìn àbáláyé wa yìí kan náà wà tó jẹ́ pé wọn ò fi kankan kún funfun ní mímọ́ ni ó wà. torí Ọlọ́run ti sọ ó sọ nínú ìwé mìíràn pé ẹ pè mí ó dá yín lóhùn ó ní ẹ kanlẹ̀kùn ó ṣe fún yín ẹ tó wá ní ó tó wá wá nìkan nínú Bíbélì n ò níyè nínú ní gbogbo wọn ká yíyá ní gbogbo ó ní ẹ̀ẹ́dá ní òde bí gíga Ọlọ́run àbí ẹni tó nínú mímọ́ àti àyà funfun àti àyà funfun ọkọ rẹ̀ sókè sí asán. ẹ ti fi gbogbo nǹkan tá à ń sọ òótọ́ ọ̀rọ̀ ló wà nínú ìwé mímọ́ tínú ẹ bá ti mọ́ tó ní kíníkíní ọmọnìkejì lọ́kàn òun ti ṣèfẹ́ Ọlọ́run nìyẹn tó ìbẹ̀rù Ọlọ́run láti ṣe gbẹ tó bá pọ̀ Ọlọ́run yóò dẹ̀ lóhùn wọn bàbá wa kọ́ àti pé wọ́n bá pe Ọlọ́run Ọlọ́run dá wọn lóhùn bẹ́ẹ̀ ni wọ́n wà Jésù olùgbàlà torí kó farajì fọ́lọ́run bẹ́ẹ̀ ló fi ṣiṣẹ́ ìyanu ànábì Muhammad sallallahu alaihi wasallam torí pé gbogbo farajì fún Ọlọ́run náà fi ṣiṣẹ́ ìyanu tó pé wọ́n á pe Ọlọ́run báyìí lẹ́ẹ̀kan Ọlọ́run ó dáhùn Ọlọ́run sì òtòrò Ọlọ́run bá gan súnmọ́ ó sọ pé òun súnmọ́ wa ju iṣan ọrùn wa lọ. Tijaniya ti Sheikh Ọlọ́run gbẹ́bẹ̀ àlùbáríkà ní ọjọ́ àlàmísì tó ń bọ̀ yìí ni wọ́n ṣe ayẹyẹ mùlúdìnàbí ti ọdún yìí ní Nelson Mandela Freedom Park ní Old Garage ní ìlú Òṣogbo. Àwọn iléeṣẹ́ bábà wa nílùú tá a wà yìí ìlú London tá a wà yìí àti káàkiri àgbáńlá ayé ibikíbi tí Yorùbá bá ti wà tó ó sì jẹ́ pé ilé bábà lẹ̀ máa fi ṣe ilé àròyé ti yín pẹ̀lú àwọn ìwà wọn yóò dáa àbí ẹ̀yin èèyàn wá lé kílẹ̀ yìí náà rí sí ẹ ti rí nǹkan tá à ń sọ yìí torí pé tá a bá ń bú ẹtù orí máa ń ru awó náà bàbá wa sọ. yóò mọ orúkọ ni. àwọn kan ni wọ́n bẹ̀rẹ̀ ìwà kan tó pé kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ wọ́n bá ní bọ́n Yorùbá ṣe ń ṣe nìyẹn. àwọn àna Yorùbá ní orúkọ ní mú ní gbogbo ẹrú o ṣe yàrá ìyá níládé kí ni àsùnmọ́ àti èmi lójú kọ́ máa fẹnu àbùkù kan ìran tèmi ti wá àmọ́ ọdún èmi ò mọ ẹlòmíì ọmọ ń dùn mí gan ọmọ ń dùn mí gan kí ni ẹ̀yin náà rí sí nǹkan tá a mú wáyé kí ni àmọ̀ràn yín fún àwọn èèyàn wa àbú wọn báyìí à ń pàkíyèsí wọn ni. bẹ́ẹ̀ni. hello ẹ ra bàbá wa. ṣé ní ètò ni mò ń pè sí yẹn. bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò yìí. káàbọ̀ sà. ẹ̀rẹ́ sá àwọn ẹgbẹ́ ìjọba. àwa nìyẹn ẹ jọ kí lórúkọ yín àti ibi tẹ́ ti pè wá. Tolúbẹ̀sì lórúkọ mi sá o. Tolúbẹ̀sì ó ṣe ń gbọ́ èèyàn mi àfijú kọrin ni. ẹ kú ètò sá. ó jàre ó ṣe mo dúpẹ́. lẹ́dẹ̀ bá mi kí màmá Démiládé náà. àwa náà kí yín o. ẹ kú ètò. ó jàre. ọlọ́run máa fún yín ṣe sá o. àmín. ọlọ́run máa fún yín ṣe máa o. kí ni ìwọ náà bá a rí sí nǹkan tí tá à ń gbé yẹ̀wò yìí torí kò sẹ́ni tí ò mọ nǹkan tí à ń sọ̀rọ̀ yìí lónìí nílé àwọn bàbá wa tí wọ́n máa ń pariwo yèè ní gbogbo ìgbà. olóòtú ṣẹ́rí sà ẹ mọ̀ pé àwọn èèyàn nǹkan tó ń wọ́n gbà fún kò wọ́n ẹlòmíì bó ṣe jẹ́ pé ó ń cause distraction àbí àwọn mi ò feel comfortable pẹ̀lú ẹ̀ ṣẹ́gbẹ́ ọ̀ ẹ mọ̀ nǹkan tó ń múnú ọ̀tún yẹn mo bẹ̀mí náà máa ń gbàgbà nítorí táyé wá pọ̀ sí i báyìí. ṣé bẹ́ẹ̀ náà lórí nílùú wa Nàìjíríà lọ́nà ni. ó rí bẹ́ẹ̀ dà o. ǹjẹ́ ókè gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe rí ṣé ó wá bójúmu bẹ́ẹ̀ a mọ̀ pé òkè bóyá tó wù wọ́n ni o àwọn kan rẹ̀ pé báwọn ẹ̀ ń jó ara wọn ṣó bójúmu bẹ́ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ní olóòtú ni pé ìlú yìí nígbà míì àwọn èèyàn wọ́n máa wà bọ́ọ̀d nílé tó bá ṣiṣẹ́. so tábí salon yẹn gbà mí ó máa dàbí rallying point fún wọn láti lọ
bóyá láti lọ rí ọ̀rẹ́ wọn àti láti lọ rí ẹ̀kọ́ tó máa múnú ọ̀dọ̀ ẹlòmíì bóyá ìyàwó ẹ̀ ń gbé ẹ̀mí ẹ̀gbọ́n náà lé bóyá iṣẹ́ ò lọ déédéé bóyá nǹkan kan ń wà bóyá ó tọ owó lọ́wọ́ ìgbé kò tí kò rí fún wọn mọ̀ lots of challenges làwọn ẹlòmíì face nígbè so wọ́n máa ń rí dájú sàlẹ̀ àgbáyé ń pọ̀ gẹ́gẹ́ bí màmá Démiládé ti sọ tẹ́lẹ̀ sometimes ẹni náà bá fẹ́ lọ gẹ̀rù màá wò pa ìlú ti pọ̀ jù nínú sálọ̀jà ìlú ti pọ̀ jù mọ̀ ní sí comfortable láti lọ́bẹ̀ náà ṣe business tí mo fẹ́ tẹ́ ẹ̀fẹ́ nìyẹn torí ẹ̀ dá sálọ̀jà ìlú ti fọ́n wá gẹ̀rù bọ̀ nígbà tí wọ́n bá ti pọ̀ jù mo lè yí sẹ̀ bọ̀ òun ló àwọn náà ní ilé iṣẹ́ wọn bó ṣe wọ̀ lọ́ọ́ ṣe ràn yẹn gẹ́ta so sometimes èmi kàn máa wò pé èrò bá ti pọ̀ tó bá mi lára máa wọlé tí kò bá dẹ̀ bá mi lára mu máa rí iṣẹ́ ọ̀nà máa wá lóde lọ. pẹ̀lú èmi náà máa kọ́kọ́ wọ pé ariwo pọ̀ jù fún sometimes wọ́n gbá ẹlòmíì inú ẹ̀ dùn kò sí nǹkan tó lè mú ní ẹ̀dùn fún bọ́ọ̀lù sometimes ó wà interesting sí àwọn èèyàn. so tó bá ti lọ tó bá ti àwọn á discuss ẹ̀ wọ́n á ṣe fàájì wá ẹ̀ mọ̀ wọ́n tẹ̀lé ìròbí wọ́n ń ṣe nìyẹn even at the fact that ìtàn ṣe yẹn àtakò àsọ pé kò dáa ariwo yẹn ni kó mọ̀ mọ̀ fi ariwo kún mọ́ débi pé wọ́n mọ̀ fi disturb àwọn míì ọ̀pọ̀lọpọ̀ salon ni wọ́n ti ní àwọn ilé láti lọ kó wọn bẹ̀bẹ̀ yẹn tó yẹ pé a ti gbọ́ ń ròyìn káàkiri tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyẹn là ń pe àkíyèsí wọn pàápàá jùlọ àwọn tán ní salon yìí. òun náà torí ẹ̀ náà ni ètò yìí ṣe wà important bẹ́ẹ̀ ló ṣe wúlò kò sí mo rí ní ìdíje bí mo gbọ́ nǹkan báyìí bẹ́ẹ̀ sọ àbí torí bẹ́ẹ̀ ṣe bọ̀ mo rí pé important topic lẹ́yìn discuss yìí lẹ́sìn ní pé kí n fẹ́ kú iṣẹ́ yìí bó ní eré wà ní lẹ́ni àbọ́là. ó ti lọ dájẹ́. bólẹ̀ tí ń bọ́ lẹ́ni àbọ́là ká fún yín láǹfààní yẹn. pàtí là ń ṣe lálẹ́ ìjà kò ní eré ìgboro. ajé àwa o àkọlà fọ́mọ olórin o. ẹ ṣeun gan ẹ ṣe gan. ẹjọba mi kí kábíyèsí ọba island wọn kú happy birthday. ok. ẹni torí bẹ́ẹ̀ náà kí wọn sá. ọba ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣeun gan. ìyáàfin Lọlá Fọlálákin ẹ káàbọ̀ sí orí ètò. ọ̀gá mi pàtàkì tó àlèsà lábẹ́ ọ̀run alàgbà Ṣẹ́gun Àdìsá bàbá lábẹ́ ọ̀run èèyàn mi pàtàkì ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ káàbọ̀ sí orí ètò wa ẹ ṣeun gan o ẹ kú ìyànjú ẹ bá mi kí àwọn ọmọ mi ń bẹ̀ o àti mọ́mí wọn Abdul Quadri Ọlábọ̀wálé ẹ káàbọ̀ sórí ètò Simiat Bọ́láńlé Azeez ẹ̀nà ẹ káàbọ̀ sí orí ètò Elijah Kumuyi ẹ ṣeun gan ẹ káàbọ̀ sórí ètò Bello Ayub Akínyìn ẹ káàbọ̀ sí orí ètò mo rí èèyàn mi kan náà lẹ́ẹ̀kan bóyá wọ́n sì wà pẹ̀lú wa Akeem Quadri ẹ káàbọ̀ sí orí ètò òun náà ni ẹgbẹ́ tí à ń sọ yìí tá a mú wá ní orí ètò Láwùjọ alẹ́ nìyẹn ariwo gèè ní ilé ìgẹrun wa ṣé yìí bójú mu ní kí wọ́n mọ́ sọ̀rọ̀ àmọ́ lóòótọ́ pé ìlú yìí oríṣiríṣi nǹkan ni à ń kojú nínú ìlú yìí tó jẹ́ bí challenges bí ìpèníjà nínú ìlú yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹjẹ́ á fi làákàyè ṣe là ń pàkíyèsí ara wa ká máa fọgbọ́n sí i ni pé a máa kọjá lọ ní Yorùbá. Hello. ẹ káàbọ̀ sórí ètò yìí o. ẹ ṣeun à ń gbọ́ yìí ẹ̀ sùnlẹ̀ ibùdó ti pè wá lórúkọ yìí. ẹyẹ òṣàfẹ́ yẹ kó kò ń bọ̀ ọ́ àyè ayé. àbí o ẹ má bínú o. mo bínú. kó má dìbò. ọ̀tọ̀ ni tó fẹ́ gbóhùn ọ̀tọ̀ ni tí tèmi fi ń gbóhùn mo kàn já síbẹ̀ láàárọ̀. ẹ ṣe ìyá wa gbogbo ọjọ́ mo ti gbóhùn yín mà ẹ kú ọjọ́ mẹ́ta mà. Yes ma. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ma. Òun ò ní rí mọ́ wa lẹ́nu. Àmín ma. Yes ma. Mo kí ẹ̀ méjèèjì àtọ́kọ̀ àtúnyẹ. Ẹ wọ̀ ṣé o, aya mi nù lórí ètò. Àbí èdè ààrẹ.
lórí ètò náà tí ò bá jẹ́ lórí ètò ẹni gangan bíi gangan ti fóònù wọlé. àbí o ẹ ṣeun yá wa. olúwa ṣeun. Ibẹ̀ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ kan yẹn ti òṣòdì sọ̀rọ̀ kan. Ìbẹ̀rẹ̀ ẹlòmíì ti máa ń lọ sí ìlà òṣòdì àṣà ń bí báyìí. Ẹ̀sẹ̀ ariwo yìí ta ní kò tí bí ká wà káàní pariwo. Ariwo yìí ni àti ká pọ̀ pẹ̀lú rálì. Wọ́n ní ká lọ sí community ọ̀gbọ́n ní lọ́bẹ̀. Níbi ọrọ̀ ajé oníyìí yẹn kò yẹ kí èrò pọ̀ jù. Tẹ́mi bá ṣe ń kọjá bó ṣe ṣobìnrin náà ní tí n bá rí tí wọ́n ṣà ń pariwo. Má kó ń bá ní wọ́n rìn lọ́pọ̀ mí nìyẹn. Torí wọ́n ní tí olódodo bá dẹ́lẹ́dẹ̀ sáré síta. Olódodo bẹ́ẹ̀ ni. Ó ti ṣe kíni tí wọ́n wọlé wá tán tí wọ́n tilẹ̀kùn mọ́ gbogbo wa. Wọ́n ní ká máa mú ìgbà náà ọdún náà máa ti pẹ́ ó ti fẹ́ ilé gan sí ìlú láti ìṣú bí about 2003. Wọlé dé ni wọ́n bá tilẹ̀kùn mọ́ gbogbo àwọn táwa ń bẹ̀ ní ọ̀pọ̀ bóyá nítorí èèyàn kan náà ṣe wá o. Wọ́n ní bóyá òkú máa ṣọ́ ààrẹ. Mo dé kò lé nìyí yìí o. Lọ́lọ́run àjọṣọ bá ti o. Ìfipáṣá ni identify yourself. Lọ́wọ́ mi bá ń sùn ní pọ́ọ̀sì mi bá jábọ́. Ní kíní NIN card ní bá bọ́. Òun náà ló bá mi ní ìlú àtọ́sẹ̀ ní kàńtó. Ó rẹ̀ pọ́n gbélé kúrò lórí mi ní ìyá ìyá náà. Abẹ́ẹ̀rí ẹ̀yọ ọlọ́run bá wọn. Èmi sì ń wá bíi pásítọ̀ tàbí nǹkan kan tó ní nọ́mbà orúkọ mi ní lórí. Mi ò dẹ̀ mú kankan dá níbẹ̀ títí mi kí àti nígbà pẹ̀pẹ̀pẹ̀ pẹ̀lú credit card yẹn kàn já fún mi. Ọba kan náà ló bá ti bẹ̀rẹ̀ mọ́ bó ṣe bẹ̀rẹ̀ mọ́ báyìí bá ń lókè nígbà tọ́tẹ̀ yìí. Torí nígbà yẹn tó bá tí wọ́n ní fún ẹ ní ìyẹn náà. Tó bá ní ká máa lọ bá kó yòókù bá ń lọ. Àti bẹ́ẹ̀ tí n bá tún wo ṣọ́ọ̀bù náà báyìí. Ìfẹ́ dárúkọ bẹ̀ ní láwọn Nàìjíríà. Ẹ mọ̀ dàpọ̀ yá wa. Wọ́n ti gbé wọn lọ́dún pàápàá. Àtọ́kọ àti ìyàwó wọ́n kó bára wọn sáni. Ṣé rí báyìí? Gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn ká máa fi lẹ́pẹ̀lẹ́ ṣe é. Nǹkan téèyàn bá bò wọ́n ló máa ń ní. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì wà níbi for the past 12-15 years tí ò níwèé. Ó dẹ̀ mọ̀ wọn rẹ̀. Tó bá ti lọ́fà tí tó rí pẹ̀lú ìjàmbá yẹn ní àṣà ó ti dìde ó ti lọ́ńtì ẹ̀. Nǹkan burúkú ò ní bí bá rẹ̀. Bẹ́ẹ̀ni títí tọ́lọ́ fi yọ̀ǹda fún. Ó máa attract àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ní bọ́ọ̀dù wọn gan. Tó bá rí pariwo yẹn pọ̀ wọ́n lè fẹ́ẹ̀kì wọn ọ́. Tó kan ara máa ṣe. Kan ara máa ṣe. Wọ́n dẹ̀ máa jẹ́ pérò níbẹ̀ yẹn. Ibi ìjẹ́ èèyàn ni àwọn oníkàlùkù ti lọ́ọ̀bù jẹ́. Wọ́n máa pàrọ̀ ọgbà àgbẹ̀ ètò ìlú ṣọ́ọ̀bù wọn bẹ̀ ló léwu. Kò speak well for the business pàápàá. Tó Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. Ẹ̀sán kó kó ń bẹ̀ kó máa lọ fẹ́lẹ̀ ní ìráyè. Ẹ ṣeun gan ìyá wa, ẹ ṣeun ẹ pẹ́ fún alákọ̀ọ́lẹ̀ ìbàdàn. Olórí inú bọ́ọ̀sì náà máa ń pariwo. Bẹ́ẹ̀ni, ìyẹn náà wà dáàmú wà. Gbogbo àṣírí ilé wọn ló máa tún bẹ́ẹ̀ ní ìpọ̀jù tó bá gbọ́ Yorùbá máa ń mú. Àwọn aláìní tí jù. Ẹ máa bá wa tẹ̀ mọ́ wọn létí. Ẹ tẹ̀ mọ́ wọn létí. Tó Ọlọ́run á dúró ní gbogbo àwọn àlejò tí wọ́n ti jẹ́ tó ná kò ní kó tán mọ́ tẹ̀lé lẹ́yìn. Ẹ ṣeun gan ìyá wa, ẹ ṣeun ẹ pẹ́ fún wa lágbára Elédùmarè àjíǹde àrọ́mọ jẹ́ o. Ìyáàfin Olítọ̀ náà ni it's true about the noise and that is why my son started going to the West India barbing salon. Ṣé ti rí báyìí? Ọ̀pọ̀lọpọ̀ wàláhì ọkùnrin tó jẹ́ pé èmi gan mi ò ṣe bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn Yorùbá wa lọ gérun torí irú nǹkan báyìí mo prefer kí n lọ sọ́dọ̀ àwọn elédè míì. Ẹ dákun ẹjá fi làákàyè ṣe àníkà mọ́ sọ̀rọ̀ ká mọ́ ara tí
tí ó mú tó mú inú èèyàn dùn nìyí ara nǹkan tó mẹ́mìí gùn nìyí. ìwúrò àpẹẹrẹ tí ìyàwó fún wa ṣe pé nínú mọ́tò pàápàá ẹlòmíì orí fóun pàápàá kúrò kòtò pàápàá mo ti da imọ̀ wọn náà Yorùbá tún dé. àwa nìkan kọ́ la wà ń lu Yorùbá nìkan kọ́ ló ń gbé nínú ìlú yìí Yorùbá nìkan kọ́ ló ní ṣọ́ọ̀bù nínú ìlú yìí kí ló dé tó yẹ pé àwa Yorùbá lè rí ṣọ́ọ̀bù àwọn Yíbò ìtẹ̀ fi business ẹ̀ ṣeré lè rí ṣọ́ọ̀bù àwọn Yíbò kí wọ́n máa ṣe ó dà níbi tí mo ń gbé tẹ́lẹ̀ lọ́ọ̀ ní area Plumstead ó ní bí kan tuntun máa ń lọ gẹrun mi bábà yẹn kò ń ṣe Yorùbá àwọn Delta side yẹn ni olú máa ń bá mi gẹrun so bí ẹ̀ẹ̀mejì tí mo lọ gẹrun bẹ̀ ó dìdí sọ fún mi ó ní ṣé mo ṣọ́ pé Yorùbá ni mi mo ní Yorùbá ni mo á sọ kọ mi fún ní full mo kọ mi mo ní Yorùbá ni mi mo ní kí ló dé tó fi béèrè bẹ́ẹ̀ ó ní nǹkan rí pé mo yàtọ̀ torí Yorùbá náà wà ní onìkan ni elédè míì nínú ṣọ́ọ̀bù yẹn àbí mẹ́ta náà wà ń bẹ̀ so bẹ́ẹ̀ ni máyà ti dé bẹ́ẹ̀ dúnú orí ẹjọ́ iná ni màá bá wọn para kóró wọ́n máa pariwo ni lẹ́yìn kó bá dírun tèmi bá fọlẹ́ kó dẹ̀ dírun kí n jáde ó lóun tí wò mí gbà tí mo ti wá pé àwọn èèyàn wa pé ariwo ti máa pọ̀ jù pé òun ò mọ̀ pé Yorùbá ni mi gan ní gbogbo àti mò ń wá pé òun rò pé màá mọ̀ bá wọn dá sí gbogbo ọmọ kí ló kàn mí pẹ̀lú nǹkan tó ń sọ because tó ń sọ yìí kò kàn mí àdẹ́bọ́dé bọ́ ṣe ń present ẹ̀ gan kò buyì kún ìran Yorùbá ṣe ti rí bẹ́ẹ̀ wọ́n ti dá wa mọ̀ ẹ dákun ṣe wá rí wọ́n ní ká pẹ́ ká tó gbọ́n ó sàn ju ká kú ká tó gbọ́n lọ kówé ó jẹ́ tàwọn àgbà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ ní barbing salon ẹ̀yin bàbá wa. hello. ẹ mọ̀ káàárọ̀. ẹ káàárọ̀ o jàre bàbá àti ìyá Adémiládé. ẹ mọ̀ ṣeun ìyá mi ó lè tọ̀. ìyá mi nù. ẹ káàárọ̀ ó jàre ẹ káàbọ̀ sórí ètò. yes sir. ọkùnjọ́ mẹ́ta ìyá Adémiládé mo ti dá sọ̀rọ̀ yẹn o. ẹ ṣeun. ìwé ìlẹ́kẹ̀ mo fẹ́ ní kọ̀ǹtánì yìí wá. gẹ́gẹ́ bí mo ṣe kọ́ sí orí kìíní platform ẹ̀rọ ó ṣe pàtàkì kí á kárí ara wa as professional nínú iṣẹ́ fífẹ́ tá a bá ń ṣe. tó bá jẹ́ ẹni tó ń gbá títì náà ni tó bá jẹ́ nàìjà ẹgbẹ́ wa ni ẹjọ́ yìí náà máa rò lórí fóònù. ẹjọ́ tó ń rò yẹn náà máa fi attract audience àwọn èèyàn á yí pé ta ló wà bẹ́ẹ̀ yẹn tó wọ́n á máa sọ̀rọ̀ pátápátá lórí fóònù. tẹ bá dẹ̀ máa sọ̀rọ̀ wọ́n á sọ wípé ohun àwọn ṣe rí nìyẹn kò tẹ́ nìkan lórí igbe ní gbogbo wa tó wáyé ayé ṣùgbọ́n upbringing ó determine nípa ṣe performance wa èèyàn lè tune ẹ̀ down kì í ṣe pé bóyá kọ́ máa gbé problem wọn lọ síbẹ̀ bẹ́ẹ̀ gbogbo problem tó gbé lọ síbẹ̀ ṣé wọ́n ní solution sí i ṣọ́dọ̀ bá bá ní solution wà. I wonder. o gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì èmi máa ń fẹ́ ká kí n patronize àwọn Nàìjíríà ẹgbẹ́ mi. So mo máa ń mo ní fún àmì mo ṣojú ìtọ́mọ mi lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ tí n bá dẹ̀ gbé lọ nígbà tó kéré máa jókòó sí i ṣùgbọ́n nígbà tó dẹ̀ di pé all of a sudden ariwo tí wọ́n ń dá lọ fúnra rẹ̀ ó ní mọ̀ my can't stand it they are too noisy. àgbàlagbà ìjókòó tó wọ́n ṣe the last straw ni pé nígbà tó ń gé irun ẹ̀gbẹ́ yìí wọ́n lọ gé irun yẹn tó jẹ́ pé ṣe ló dàbí ẹ̀kọ́ orí ọmọ mi wọ́. nígbà tí wọ́n ti sọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ ni ọmọ yẹn ń sọkún ni pé ń bá ọkọ ń gbòdì tó láti máa dé fìlà ní tí wọn ẹ fi kù. mo láti kọ kiri fún mi pé torí pé wọn bá bá ṣe pé kó ń gbé ní lẹ́sẹ̀ ẹ̀ lóòtù yẹn lọ sí school. torí pé kọ́ lè jẹ́ pé máa dé ikọ̀ sórí bìkọ́ tó ṣe rẹ̀ bàrà àtìgbà yẹn lọ́mọ mi ti wò lọ síbẹ̀. ìrèké ló bá gbẹ̀rùn ẹ̀ ó dẹ̀ ń gbé dáadáa. ẹ bá lọ sí ṣọ́ọ̀bù àwọn ìrèké kí ṣé báwọn náà kiri ojọ́ ọbẹ̀ tẹ̀ ní gbọ́ ariwo yẹn. gbogbo nǹkan bó ṣe ọ̀dọ́ tẹ́lẹ̀ náà lẹ lọ títẹ́ náà bá ní ṣọ́ọ̀bù ariwo náà ni. tí ìṣàfihàn. sálọ̀nù rẹ́sítọ́ọ̀ǹtì nàìjíríà mi wà tó jẹ́ pé ẹnu ọ̀nà báyìí náà máa dúró sí ìgbà tó jẹ́ pé wọ́n kàn ní ìmọ̀ nǹkan tó ń sọ bóyá wọn àtàjẹ́ ń kọjá ló ń sọ̀rọ̀ wa I don't know it's just so distracting ẹ̀yìn. kò dá nǹkan tí ò da ò lórúkọ méjì ẹ̀yẹ sọ wá lẹ́nu. ó ti pọ̀ jù. gbogbo wa la ní nǹkan kan tàbí méjì tọ́jọ́ pé à ń gbé mọ́ra. ó kálukú kó dáṣọ bó títí ẹ̀ kó ṣe nǹkan gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó ṣe yẹ wọ́n náà ń ṣe ní Nàìjíríà
but àwọn olójú salon olójú barbing salon tẹ máa lọ Nàìjíríà ní ìdè yìí o tẹ máa gbọ́ ariwo. bẹ́ẹ̀ èmi ò mi notice ẹ̀. Ó ṣe kó tó wà conversion ní Nàìjíríà they are calling themselves as professionals. Kí ló dé tó wá jẹ́ pé àwọn tó wà ń bíbá iná wá ń ṣe bí ọmọ ọ̀rá ìfà. Bẹ́ẹ̀ ni ọmọ tó kó wá balẹ̀ jẹ́. Gbogbo ìyẹn mo like the topic ìṣẹ́mu wa because ó kàn yín nítorí mo experience with my son and it's rather sad. Bí ọmọ kékeré ó lè sọ conclude nípa Naija barbing salon. So ìyẹn ni mo ní pé kí n dá sí o Ọlọ́run jẹ́ kó gbọ́ ọ. Àmín o ẹ ṣeun ìyáàfin Olítọ nígbà yìí ànílé gba ìpè kankan mọ́ torí pé ọjọ́ wa ti lọ ní orí ètò ẹ ṣeun mo dúpẹ́ ẹni tí a mú wálé ní gbogbo ẹni tí ẹ bá dá sí ọ̀rọ̀ yìí àtẹ̀yìntẹ̀ tí àtẹ̀sọ́wọ́ ránṣẹ́ sí wa àdúpẹ́ ní ọwọ́ yín ẹ ṣeun ẹ̀rí àrùn tó ń ṣogójì ló ń sọ̀ọ́dún tó bá sábà ní gbogbo ọlọ́yà ló ń ṣe ẹ̀rí tá bá ti rí Yorùbá mo láìkè òwe Yorùbá púpọ̀ mo fẹ́ràn òwe Yorùbá púpọ̀ èèyàn máa fi ń ṣèwà dáadáa Yorùbá ní tára lé ẹni bá ń jẹ kòkòrò tó bú tá àbá wí ìfọ̀rẹ́ rẹ̀ ò ní já sùn yóò ṣàkóbá fara lé yóò ṣàkóbá fara òkú ìdí ni tá a fi mú àwọn nǹkan wọ̀nyí wá ẹ worú experience tí mọ̀mọ́ wa ẹ̀yà àfìlára tí wọ́n ní nípa kìnìún tí a pé Ọlọ́run ọba ló yọ mọ̀mọ́ wa ìyá àfìlára nígbà yẹn torí wọ́n ní àwọn ò tí ì níwèé gbà náà ọ̀pọ̀lọpọ̀ ló ti dé kó nítorí irú nǹkan yìí torí pé ariwo yìí máa attract àwọn èsìmọ̀ wọn tá à ń bá gbé àwọn ò fẹ́ràn gbogbo wàhálà àpapọ̀ báyìí kò sí bí sound system tó ránú lé bó ṣe lè kó kébi tó ó lè wọn Fọlájì ọ̀ lù ọ̀wọ́ àmọ́ ọ̀ lù nǹkan rẹ ìwọ nìkan ló fẹ́ gbọ́. ìwọ nìkan ló fẹ́ gbọ́ nǹkan ẹ ìwọ nìkan náà ló dẹ̀rọ a máa gbọ́ ni àwọn míì ò fẹ́ má disturb ẹni ẹlẹ́ni wọ́n ń disturb èèyàn bì ẹ dákun àbẹ́nìkankan wí à ń pàkíyèsí ara wa níwà tí ò dáa ni ẹ wo ìyáàfin Olítọ tí wọ́n pè kẹ́yìn lórí ètò ńsìn ẹ wo ọmọ kékeré ẹ wo orú ìrírí tó lọ rí tó náà bá dàgbà tó bímọ ní ìsìn wa láì kò ní jẹ́ kọ́mọ ẹ lọ sí ilé ìgẹrun Yorùbá wá fẹ́ ká kọ́ wọn ní nǹkan Yorùbá báwo la ṣe fẹ́ kọ́ wọn. tọmọ yẹn tó bá pè nǹkan yìí ọmọ kékeré sáà tó bá pè nǹkan tó dáa ni wọ́n ṣe ni kódà bí mọ̀mọ́ ò bá fẹ́ máa gbé lọ òun náà wọ́n pé mọ́mí ibẹ̀ ló fẹ́ lọ ṣùgbọ́n ó rí pé nǹkan tẹ́ ń ṣe yẹn àgbàlagbà tẹ́ ń ṣe yẹn ò dáa ó irritate ẹ̀ kó mú ọmọ tẹ́tí lójọ́ lọ ẹ wá gé gẹ́gẹ́ ikú gẹ̀ sí ẹ sì gbowó ẹ dákun torí Ọlọ́run ẹ bá ṣe àmójútó àbí ẹ bá ṣe àtúnṣe sí àárín yìí gbogbo ẹ̀yin tí ẹ ní ẹ̀yin bábà tẹ ní ṣọ́ọ̀bù mú ìpèníjà lélẹ̀ yìí. gbogbo ṣọ́ọ̀bù Yorùbá gbogbo iléeṣẹ́ Yorùbá. sórí tó jẹ́ kí n tó fẹ́ ká mú láti bẹ̀ yẹn ni pé ó dà bábà ní mí sì mú ní ṣọ́ọ̀bù tí bá táwọn èèyàn ń wá wọ́n wá ń pariwo ṣọ́ọ̀bù mi màá wọ̀ ọ̀nù wọn ni ẹni tí ò bá ti gbọ́ má dèbí mọ́ ni. kàbádáyà. mọ́ ba iléeṣẹ́ mi jẹ́ níta fi mú láti bẹ̀ yẹn àgbàrá òjò náà ò ní léwó ó ń lé ní onígbà fún tẹ́yìn tẹ́ ní ṣọ́ọ̀bù tẹ́ ẹ̀ bá ti kún wọn ní ọwọ́ ṣe pọ̀ yìí tẹ́ bá fẹ́ náà máa ṣe ó ti yé yín ẹ dákun torí Ọlọ́run ìwà yìí ò dá ń bà wá Yorùbá lójú jẹ́ ṣọ́ọ̀bù Yorùbá nìkan ni ṣọ́ọ̀bù bábà àwọn Yorùbá nìkan láriwo gèè ní gbogbo ẹ máa fọ́ pé kí ni wọ́n ṣe bí gan ẹnu òsì lára wa bíbí afọ́kèémù ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ amójútó gbogbo ẹni tó yẹ pé ọ̀rọ̀ yín tẹ́ sọ tẹ́ ẹ̀ bá tí ì wọnú bọ́ọ̀sì ẹ̀ tí ì sọ ìwà tí ò dáa ní ó ṣe mọ́kùnrin lára ó ṣe mọ́bìnrin lára wọn ò sì mọ̀rọ̀ sọ kéékèèké ẹ̀ sì ní mú àmọ̀rọ̀ ẹni tó máa ń fa ni pé ṣe rí kíní earpiece tá à ń lò yìí kíní earpiece tá à ń lò yìí ọ̀pọ̀lọpọ̀ ní ohun wọn lílò rẹ̀ ṣe rí tẹ́ ẹ bá ti kì í bọtí ní mọ̀ pé ń pariwo wọ́n bá ti kí méjèèjì bọ́ tí tẹ́ bá ti kí méjèèjì bọ́ tí tẹ́ wá lágbo fọ́lùmù fóònù yín tó ti wà báyìí ní mọ̀ pé ń pariwo síta ṣùgbọ́n tẹ́ bá rí báwọn òyìnbó náà máa ń lò ṣùgbọ́n wọ́n kọ́ra wọn lẹ́kọ̀ọ́ tó bá ti wá lò múra máa sọ̀rọ̀ ní èdè tó wọ́n ti ń sọ.
tí ẹ tó máa sọ̀rọ̀ tó máa sọ pé ògbọ́gan tó bá fẹ́ rọra àgbègbè tó rọra bu ẹnu báyìí ẹ rí wọn náà Ọlọ́run a ṣe máa ṣe bí ọmọ àtòkọ abalẹ̀ jẹ́. bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣàṣe wálé kúre. ẹ jọ torí Ọlọ́run ẹ já ṣe àtúnṣe bí ààbò ẹnì kankan àwa náà àfi kọ́ra lẹ́kọ̀ọ́ ẹjọ́ torí Ọlọ́run pẹ̀tẹ́pẹ́tẹ́ ni tó bá tábà kó túbẹ̀ ṣe ẹ má jà bàrà Yorùbá ló jẹ́ kán fún ọgbọ́n ọ̀rọ̀ Yorùbá torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì òyìnbó kúrò lọ́mọ àwọn ẹ̀ pàápàá jùlọ nu bọ́ọ̀sì yẹn ẹ̀tẹ́ mọ kígbe sọ̀rọ̀ pọ́nrẹ́pà ó mọ rojọ́ gbá ojú àwo ojú bàbá sásùn. wọ́n rojọ́ ọkọ wọn wọ́n rojọ́ ìyàwó wọ́n rojọ́ ọmọ wọn. ìjà tí wọ́n ń jà tí wọ́n parí inú bọ́ọ̀sì wọn tí wọ́n parí ẹ̀yà alágbẹ́yà ìyá àtàmẹ̀dò kíní kankan ẹ̀ tí wọ́n parí ẹ̀ ẹ máa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbò wọ́n wò yín mọ ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ìbò wọ́n máa pọ́nyàn lé púpọ̀ so wọ́n kàn máa wòye ọ̀pọ̀lọpọ̀ òdúrà wọ́n mọ̀ ya rí báyìí ni wọ́n mọ̀ mi rí báyìí ni wọ́n tó bá ṣe lórílẹ̀‐èdè wa lọ́wọ́ ni a máa kígbe mọ́ wọn ni pé àìwòye ti pọ̀ jù ṣùgbọ́n òyìnbó kàn máa wòye ni. a nìkẹ́ lọ parí ẹ̀ lé. ẹ dákun torí Ọlọ́run ẹ̀rí kíkì ní mú orí yé eégún bí eégún bá jó orí ó yàtọ̀ kù bàtẹ́ máa ń hùwà tó dáa làwọn ò lè máa fọwọ́ sọ̀rọ̀ àpọ̀mọ Yorùbá ni wá tí kankan bá ṣẹlẹ̀ tàá lè jáde sí àpọ̀mọ Yorùbá ni wá ẹjọ́ torí Ọlọ́run kò ní jùbá lọ lórí ètò lénìí ẹ má bínú ẹ tó bá tabá ẹ bá túbẹ̀ ṣe ni ẹ má bínú àkànpàkíyèsí ara wa ni títí ọjọ́ mẹ́jọ ni tá a tún pàdé ní orí ètò ṣùgbọ́n gbogbo ẹ̀yin yẹn wa tẹ wà ní ìlú Nàìjíríà pátápátá bí yóò tẹ bá wà ní ìlú Nàìjíríà àwọn ọjọ́ Tìjàníyà àti Alhaji Shehu Ọlọ́run pẹ́pẹ́ àlùbáríkà tí wọ́n wà ní ayékalẹ̀ nílùú Òṣogbo wọ́n fi tìfẹ́tìfẹ́ pè é síbi mọ̀lúdùnà bíu èyí tí wọ́n ṣe ti ọdún 2018 yìí tí wọ́n ṣe ní ọjọ́ àlàmísì tó ń bọ̀ on the 10 oṣù yìí ní Nelson Mandela Freedom Park nílùú Òṣogbo ní Ajégúnlẹ̀ ní Òṣogbo láti aago 8 alẹ́ sí ìdájí náà ni ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó mọ̀ nípa àdúrà lórí ẹ̀sìn méjèèjì ẹ rí i pé ọjọ́ àlàmísì mọ́jú Jímọ̀ èèyàn máa ń ṣe àdúrà tó gbàdúrà Ọlọ́run sílẹ̀kùn ilé àṣẹ ní ọjọ́ àlàmísì sí ọjọ́ Jímọ̀ àdúrà gbogbo wa gbà ó ẹtúyàyà ní ọjọ́ Thursday tó ń bọ̀ yìí àlàmísì tó ń bọ̀ yìí on the 10 oṣù tá a wà yìí oṣù karùn-ún tá a wà yìí ní gbọ̀ngàn Nelson Mandela Freedom Park ní ìlú Òṣogbo ní Ajégúnlẹ̀ ni ó ti wáyé ẹ ṣeun gan yẹn títí ọjọ́ mẹ́ta tá a tún pàdé ní orí ètò alọ́lé ní ni ànílọ́lọ́ ẹja tó lọ tí ò dé inú kòkòrọ́lá ànílọ́lọ́ kọ̀ọ̀kan tó lọ tí ò dálẹ̀ odò àwa làálọ́ lé ní àwọn náà láti padà ní ọjọ́ mẹ́jọ gbogbo etí tó ń gbọ́ wa etí yín ò ní di ojú tó ń wò wá ojú tẹ́ fi ń wòrán wa kò ní fọ́ wọn aburú ò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa kò ní ṣẹlẹ̀ sẹ́bí wa ọ̀sẹ̀ tuntun míì là ń wò níwájú yóò bá aláyọ̀ àti àlàáfíà gbogbo oore tá à ń wá yóò tẹ̀ wá lọ́wọ́ lágbára Elédùmarè èyí tó ti tẹ̀ wá lọ́wọ́ yóò jà jẹmọ́ fún wa gbogbo àwọn tá a ní ìnáwó tá a máa lọ lénìí àádébẹ̀ láyọ̀ àti àlàáfíà àátúpadà láyọ̀ àti àlàáfíà ẹ mọ̀ jẹ́ ajá jẹranjú ẹ sì máa jà lọ́hùn ẹ mọ̀ sì jà lọ́hùn ẹ mọ̀ jẹ́ ajá jẹranjú ẹ mọ̀ jẹ́ àmàmúranjú àmúyó adé àmúyó tí kì í kú sóde kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mú èdè lé mi. ọ̀rẹ́ mi kan wà ó láìjọ ọtí ìgbà mo ní wàhálà tó máa ń gbé mi ègbò wó o ní pẹ́ká ìlọ torí rí pé torí ọtí bí ìnáwó olóṣìbù jù nínú ló bá fẹ́ mú dé ni ẹ̀sùnmọ́ ẹ̀jẹ̀ akóra wa ń jà nù ẹ̀ tó bá ti kó rẹ̀ ń jà nù yóò fi rọrùn lórí ayé ẹ̀ dàpọ̀ ó lé ọjọ́ mẹ́jọ nu láti pàdé ní orí ètò láwùjọ wa ẹ ṣeun gan sí ọjọ́ mẹ́jọ ó dàbọ̀. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́
Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín, ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín, event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. Ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bó lẹ ṣe fẹ́ ṣènáwó yín, ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe, fún gbogbo ìnáwó yín. Ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ ní kalẹ̀ fún yín, wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí, tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. Bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí, gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín, ìrọ̀rùn ló bá dé. Ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. Ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí, kẹ́sì rí pé rere lolúwa. Ìròyìn àkọ́tún mílíkì ayé fọ́nrán àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ kárò tí redé bí òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe é bọ̀ bẹ́ẹ̀ bu àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ yìí bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀ kẹ́sí di ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yin ọmọ káàrò jíire tó fẹ́ kájẹ́ búgbà rẹ̀ jẹ máa bọ̀ tààrà ní ìbílẹ̀ rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá ìbàdàn ìlẹ́ńbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Elédùà yóò túbọ̀ tí ó lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 07459353799 07459353799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àtọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́. Celebrate the Hot Hotel coming up July 28, 2018. The Lord is inviting everybody in the world